نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún Ọlọ́run, a tọrọ ìkẹ́ Ọlọ́run àti àánú rẹ̀ kó lọ máa bá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam, àwọn ará ilé rẹ̀, àwọn sàhábà àti ẹnìkọ̀ọ̀kan wa. Abẹ́ Ọlọ́run ọba ẹ̀san tó ń bẹ níbi kíké ọ̀rọ̀ Ọlọ́run tí ṣe Al-Qur'an, bákanáà ẹ̀san tí ń bẹ níbi ṣíṣe àgbéyẹ̀wò ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run láti inú Al-Qur'an, yálà fún ẹni tó ń ké ni àbí àwọn tí wọ́n ń tẹ́tí gbọ́. Ọlọ́run kí ó má dùn ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀san rẹ̀ láyé rí àti níjọ́ gbogbo al-qiyama. Bákanáà abẹ́lọ́un fún àwọn ọmọ ìyá wa ní orílẹ̀-èdè United Kingdom tí wọ́n bá wa lọ lórí tafsir al-Qur'an, Suratul Isra, aya 23, 24, 25. Àmọ́ká tó wọnú aya yìí, a wo aya 18, 19 ibẹ̀ láti wọlé. Abẹ́ Allah subhanahu wa ta'ala kó má ṣe fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ náà. Níbi tí a bá tafsir wa dé lánàá, ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Man kana yuridu al-ajilata ajjalna lahu fiha ma nasha' liman nurid. ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا. بسم الله الرحمن الرحيم. من كان يريد العاجلة عجلنا له فيها من نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا. Abẹ̀rẹ̀ tútúmọ̀ Al-Qur'an pẹ̀lú orúkọ Ọlọ́run, ọba tí ó kẹ́ gbogbo aláyé, ọba tó ṣe wípé ọ̀dọ̀ ẹni tó bá ṣe ti ẹnìkan ni yóò kẹ́ tó bá dìjọ gbẹ̀ndà al-qiyama. Abẹ́ Ọlọ́run nínú títóbi rẹ̀, nínú ọ̀kan oṣù rẹ̀, àtàwa àtẹ̀yìn kó fi wá sínú ẹni tí ó kẹ́ níjọ́ náà. Àmín. Bismillahir rahmanir rahim. Ọlọ́run ọba ní man kana yuridul ajila. Man kana yuridul ajila. Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga, ọba onídéédé lọ́lọ́run, ọba tí ó sì máa bá kó wá lò bá ní àkó wá bá ṣe rí lọ́lọ́run. Gbogbo ẹni tí bá ń ṣe nǹkan nítorí tọ́lọ́run, Ọlọ́run mọ̀. Ẹni tí bá ń ṣe iṣẹ́ nítorí tayé, Ọlọ́run mọ̀.
ẹni tí bá ń ṣiṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n níyàn tayé ló fi ń ṣe, kò sẹ́san kankan tí ó gbà nínú iṣẹ́ tọ́lọ́run tó ń ṣe jù ládàá tayé nìkan lọ. ẹni bá sì ń ṣiṣẹ́ ayé látayé ń bí tó ṣe pé àníyàn tó ní alkiyama ló ń wá, Ọlọ́run ti rá níyàn rẹ̀, Ọlọ́run yóò sálẹ̀sàn tayé yóò tún sálẹ̀sàn alkiyama. Ọlọ́run ọba wa ọba onídéédé ni, ọba onídọ́gbandọ́gba lọ́lọ́run, ọba tí kò ní ṣàbòsí fẹ́ nìkankan ni. Ọlọ́run ọba ní man kana yuridul ajila عجلنا له فيها من نشاء لمن نريد. Ọlọ́run ọba ní man kana yuridul ajila, Ọlọ́run ní gbogbo ẹni tó bá ṣe wípé man kana yuridul ajila bi amali, ìtumọ̀ eléyìí ó náà lẹ́n tó bá ṣe pé gbogbo iṣẹ́ tí ń bá ń ṣe man kana yuridu bi amalihi ad-dunya al-ajila. Ọlọ́run ròyìn ayé pẹ̀lú ìròyìn al-ajila, in tó ń kánjú, ìgbádùn ọbẹ̀, ìgbádùn tí ò ní pẹ́ tán ni, ìdẹ̀ra bẹ̀, ìdẹ̀ra tí kò ní pẹ́ tán ò ní ìdẹ̀ra bẹ̀, ọlá àánú ayé, ọlá tí ò ní pẹ́ dópin ni. Ọlọ́run ọba fi ròyìn ayé pẹ̀lú nǹkan tó ń kánjú. Ọlọ́run ọba ní man kana yuridul ajila, man kana yuridul ajila. Ọlọ́run ọba ní gbogbo ẹni tó bá ṣe wípé ayé ni àníyàn rẹ̀ lérí gbogbo tó bá ń ṣe nídìí iṣẹ́ tọ́lọ́run, kò láníyàn pé kọ́lọ́run kó san lẹ́san kankan ju pé ayé nìkan ló gbé síwájú. Ajjalna lahu fiha ma nasha'u liman nurid. Ọlọ́run ní látara in tó ń fẹ́ náà, a kánjú nǹkan yẹn fún, a tètè fi lé lọ́wọ́, nǹkan yìí ò sì ní pẹ́ lọ́wọ́ ẹ̀. Kìí tún wá ṣe gbogbo ẹni tó ń wáyé láwọn Ọlọ́run náà tún mọ́ ń fún láyé. Ọlọ́run fi kọ́ ìdù méjì ṣe. Ọlọ́run ní a fún ma nasha'u, òdó ń ta bá fẹ́ fún láyé yẹn náà láfún. Liman nurid. Ìtún wá ṣe gbogbo ẹni tó ń wáyé náà látún fún láyé. Àwọn tọ́lọ́run ọba bá tún fẹ́ lọ́lọ́run ó tún fún. Ọlọ́run ọba fi májẹ̀mú kọ́ ìdù méjì sínú ọ̀rọ̀ yìí. Ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tí bá ń wá ayé tó ṣe pé gbogbo ohun tí ń ṣe torí ayé kó sára ayé kó jọ ló fi ń ṣe. Ọlọ́run ọba ní àfúnláyọ̀, a máa kìí ṣe bí tó fẹ́ dé náà, ìta bá fẹ́ fún láàfún. Ó lè béèrè 10 ká fún 2, ó sì lè béèrè 10 ká fún 100. ma nasha, in tó bá wù àwọn Ọlọ́run. Ó lè rò pé ọgbọ́n rẹ àbí mímọ̀ ṣe ló fi kó tó wù ọ láyé, ìtọ́lọ́run bá fẹ́ fún ọ ni. Kìí tó wá ṣe gbogbo ẹni tó ń lé ayé náà Ọlọ́run tún mọ̀ ń fún láyé. Liman nurid. Ọlọ́run ní ẹni tí mo bá tún wá fẹ́ nínú àwọn tó ń wáyé ni màá fún láyé. Ẹlòmí aṣọ ògùn owó àrówó, ẹlòmí aṣọ ògùn owó owó ní ó mú ní gbogbo ara, àkàtí ó fi rówó owó ní ó mú àbíkọ́ yàwó rẹ̀. Ẹni Ọlọ́run bá fẹ́ fún lówó náà ní olówó, ó bá ṣe wàhálà, ó bá dàmú jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run bá ní man kana yuridul ajila, man kana yuridul ajila ajjalna lahu fiha ma nasha'u liman nurid. Àwọn olùmọ̀ tafsir wọ́n ní man kana yuridu bi amalihi ad-dunya. Gbogbo àwọn èèyàn tẹ́ bá rí tó bá rí tẹ́ rí pé fisanfisan wọn, ìgbìyànjú wọn nínú ẹ̀sìn kìí ṣe torí Ọlọ́run, nítorí ayé ni. Gbogbo ìgbòkègbodò wọn nídìí ìtọ́lọ́run, nínú ẹ̀mí wọn gangan kìí ṣe pé wọ́n wá ládá, torí pé wọ́n fẹ́ lo àǹfààní yẹn láti rí oore ayé, láti rá àǹfààní ayé ni wọ́n fi ń ṣe bẹ́ẹ̀. Ọlọ́run bá ní ẹ fi wọ́n lẹ̀, in tí wọ́n ń fẹ́ yẹn òun ṣe fún wọn, òun ó sì ṣe fún wọn níwọ̀n bá èyí tó bá wù òun ni. Kìí ṣe bó ṣe fẹ́ púpọ̀ tó, bó bá wù òun ó lè fún ní púpọ̀ nínú ayé, bó bá sì wù Ọlọ́run ó lè fẹ́ púpọ̀ kó fún ní díẹ̀ bẹ̀. Kìí tún wá ṣe pé gbogbo ẹni tó dà ní ayé náà
lọ́wọ́ bá mọ́ ń kó ayé lé lọ́wọ́ liman nurid liman nurid ọlọ́run ní ẹni tó bá wù òun lòun fún láyé thumma ja'alna lahu jahannama yaslaha madhmuman madhura ọlọ́run tó bá rí dọ́gbẹ́dẹ́ alkiyama gbogbo iṣẹ́ tó ṣe láyé táwa ti ń fẹnu yaran sáwó wípé ọmọ àlùjànnà ṣùgbọ́n lọ́n sì mọ̀ pé gbogbo ohun tó ṣe yẹn kò fà ní ìyàtọ̀ lọ́n ṣe ọlọ́run wà á sọ fún dọ́gbẹ́dẹ́ alkiyama wípé iná lọ́wọ́ àwa tí a bá wá ń wo tó ṣe láyé a mọ̀ rò pé àlùjànnà ni wọ̀ ṣùgbọ́n níyàn tó fi ń ṣe nǹkan yẹn kìí ṣe torí tọ́lọ́run ọlọ́run ti mà ọlọ́run ò ní kó orúkọ rẹ̀ sínú àwọn tó ṣe tọ́lọ́run láyé bó tilẹ̀ jẹ́ pípà tó bẹ láyé rírí táwa rí ìrí pó ṣiṣẹ́ ọlọ́ni kàkàtà fi fún lálìjánnà gbogbo ohun tó fẹ́ yẹn náà a ti fún láyé lọ́run kò sí tí ó gbà tó rípa ní ayé ló dà lérí gbogbo ohun tó ń ṣe ọlọ́run ò sì ní ṣàbòsí fẹ́ nìkan gbogbo àníyàn ayé tó dà yẹn ọlọ́run bó bá á fún níwọ̀n bá bó bá ṣe wà ṣùgbọ́n tó bá rí dọ́gbẹ́dẹ́ alkiyama thumma ja'alna lahu jahannama yaslaha ọlọ́run tó bá rí dọ́gbẹ́dẹ́ alkiyama yóò wọná yaslaha ìtumọ̀ yaslaha ó náà ni pé yóò wọná yẹn tí náà yẹn yóò bó dárú iná yóò ní fi kankan lẹ̀ lára rẹ̀ láìjọ madhuran madhmuman yóò wà máa gbé rẹ̀ ṣépè yóò wà máa bú rẹ̀ yóò wà máa kábàámà madhmuman madhura madhmuman madhura madhmuman ay hala qawnihi madhmuman ala su'i tasarrufihi wa sani'i yóò padà máa bú rẹ̀ kí ló wá dé tó ń sí báyìí ìgbà tó ń bẹ láyé kí ló tó ń tàníyàn sí yóò máa bú rẹ̀ lórí tó ṣe náà madhura yóò wá wà nípò ẹni yẹpẹrẹ kò ní rí olùrànlọ́wọ́ kankan níjọ́ náà àwọn èèyàn máa wò kó ṣe dáadáa láyé àwọn èèyàn máa ṣe máa nígbà sírò ẹni ló tún yẹ kó wọ́n náà ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́run ọba ti máa níyàn tó fi ṣe tó ṣe Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òjí ọlọ́run yúkta yawmal qiyamati bi sahibi mali arákùnrin kan olówó ni ọlọ́rọ̀ ni wọ́n mú wá jọ́bùjá al-qiyama hadithu awwal man yuhasabu yawm al-qiyama aw hadith awwal man tasa'aru bihi jahannam yawm al-qiyama hadithi tí ń sọ nípa àwọn ẹni àkọ́kọ́ tọ́lọ̀wọ́ kọ jóná jọ́bùjá al-qiyama nínú wọn ni arákùnrin kan olówó olọ́rọ̀ ọlọ́wọ́ ọmọ bílẹ̀ rẹ̀ wípé alamu wasi alayki ọlọ́wọ́ tí ó yìí sí ẹ̀rá fún nígbà tó wà láyé kọ́lẹ̀ mẹ́lẹ̀ yóò ní bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ sí ẹ̀rá fún mi ọlọ́wọ́ abílẹ̀ rẹ̀ pé báwo ló ṣe lo ìdẹ̀ra tí mo ṣe fún ọ yóò ní mo fi ṣe dáadáa ni atasaddaq asilu bí i arrahim mo dókun ẹbí pọ̀ mo ń ṣètọrẹ àánú nígbàtí mo ń bẹ nílé ayé bí mo ṣe ń ṣe nìyẹn ọlọ́run ní kadabt ìrọlọ́pàá wa yaqulu al-malaika kadabt àwọn màláíkà náà sọ wípé ìrọlọ́pàá gbogbo tó ń ṣe láyé yẹn li yuqal innaka shawad in tó ń torí ẹ̀ṣẹ́ ni pé káyé lè pariwo rẹ pé ọlọ́rẹ ni ọ àníyàn yẹn ló fi ṣe faqad qil ọlọ́run sì jẹ́ káyé ó wí ẹ̀san rẹ̀ náà nìyẹn ṣùgbọ́n níbi kò sí nǹkan kan tó gbà jùlọ náà lọ kọ́lọ̀n kó ṣọ́ wá ń bẹ̀. ìdí ìyẹn tó jẹ́ pé àníyàn ṣe pàtàkì gbogbo sí àníyàn náà káwọn dàbí ayé sí. dàbí ayé sí ayé lè mọ́ ti gbà tó bá àwọn ẹ̀yà lọ́wọ́ bá ń sọ fún wa láàyè pé man kana yuridu al-ajila man kana yuridu al-ajila ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tí ń bá ń ṣiṣẹ́ lójú ọ̀nà tọ́lọ́n tó ṣe pé hàmù rẹ̀ gbogbo èròǹgbà rẹ̀ àníyàn rẹ̀ táyé ló fi ń ṣe ajjalna lahu fiha ma nasha ọlọ́run òdò ń ta bá kúkú fẹ́ fún náà lá fún nínú ẹ̀ fún ẹni tó bá tún wù wá ní liman nuri ọlọ́run bá fi conditions méjì sí bọ́ọ̀ bá ń tọrọ ayé tọ́lọ̀n bá fún ọ láyé in tọ́lọ̀n fẹ́ fún ọ náà ní fún kìí ṣe pé bó ṣe tọrọ ẹ̀ tó kìí ṣe bó ṣe lé tó
kì í tún wá ṣe orí kọ̀ndíṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ní pé liman nuri ẹn tá a bá tún fẹ́ fún ni kì í ṣe gbogbo ẹn tó bá lé ayé ẹlòmí lé ayé kò ráyé ọ̀nà ẹlòmí lé ayé náà ọlọ́run fún láyé liman nuri ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ọlọ́run tó bá rí dọ́gbẹ́dà alkiyama kò ní lẹ́san kankan lọ́dọ̀ ọlọ́run yóò wà nípò mazmuman ẹni tí ó ma búra ẹ̀ tí ó ma kábàámà madhura yóò wà nípò ẹni yẹpẹrẹ ní àbùkù lọ́dọ̀ ọlọ́run níjọ́ náà. ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن ọlọ́run ní ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣiṣẹ́ alkiyama tó sì ń fi àníyàn torí tọ́lọ́run ṣe kóhun fẹ́ gbalada lòun fi ṣe ọlọ́run wá fi conditions mẹ́ta síbi tí ẹ̀ ومن أراد الآخرة gbogbo ẹnikẹ́ni tó bá gbèrò wípé tí mo ń ṣe yìí ọ̀dọ̀ ọlọ́run ni mo ti ń wẹ́ṣán owó tí mo ń ná sójú ọ̀nà ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run ni mo ti fẹ́ gbẹ̀san ìmọ̀ tí mo ń wá ìmọ̀ tí mo ń lò ọ̀dọ̀ ọlọ́run ọba ni mo ti fẹ́ gbẹ̀san tí mo ń ṣe àbí gbogbo kìràkìtà èèyàn nídìí ẹ̀sìn ọlọ́run bẹ́yàn bá láníyàn pé ọlọ́run ni mo fẹ́ kó san mí lẹ́san ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì وسعى لها سعيها èèyàn wá ṣiṣẹ́ alkiyama bó ṣe yẹ kó ṣe torí kìí ṣe gbogbo ẹni tó láníyàn kó ń fẹ́ gbẹ̀san lọ́dọ̀ Ọlọ́run fún lẹ́san àníyàn lè dá ṣùgbọ́n tó bá ṣe bá ṣe ní ó ṣe lápèjúwe ẹnìkan àníyàn dá láti kírun àsùbá nítorí tọ́lọ́run ó wá fi kí rákà mẹ́jọ àníyàn sí dá jàmáà sí yóò gbalada kò ní gbalada ọlọ́run ọba ni wa sa'a laha sa'yaha ayé almutaba iṣẹ́ alìjánà àníyàn alìjánà tó níyẹn ó gbọ́dọ̀ ṣiṣẹ́ yẹn lọ́nà tọ́lọ́run lè fi gbà ìṣe pé kó kàró bó ṣe fẹ́ ṣe lọ́dọ̀ tara rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wa huwa mu'minun kéèyàn wá jẹ́ mùsùlùmí kò jẹ́ mùmínì ẹlẹ́rí kèfèrí kan káníyàn rẹ̀ dá kó kírun bó ṣe yẹ ká kírun ṣùgbọ́n kìí ṣe mùmínì kò ní gbalada ẹlẹ́rí kèfèrí kan káníyàn rẹ̀ dá kájọ gba Ramadan kó jẹ sahur bó ṣe yẹ kó jẹ kó sínú lásìkò tó yẹ ká sínú kódà kó kí sọ̀látù tarawí tí ó gbalada in tó pàdánù tó sọnù lára rẹ̀ tí ó fi ní gbalada onáni al-iman wa huwa mu'minun àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn lọ́lọ́run gbé kalẹ̀ táàfì ma wọn iṣẹ́ tá a bá ṣe táàfì lè mọ̀ pé sáàsì gbalada báyìí àbá níládá gbà lérí ẹ̀ ومن أراد الآخرة وسعى لها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا أي مقبولا ọlọ́láwọn tó bá lè ṣe bẹ́ẹ̀ فأولئك كان سعيهم الإرادة ń bẹ àníyàn nìyẹn ومن أراد الآخرة أي ومن نوى bí amalihi al-akhirah ẹni tó bá ṣe pé àníyàn tọ̀hún ló ní lórí gbogbo ṣẹ́rẹ tó ń ṣe wa sa'alaha sa'yaha tó dẹ̀ ṣe bá Nábì ṣe ṣàlàyé pé ká ṣe wa huwa mu'minun tó tó wá jẹ́ mùmínì mẹ́tẹ̀ẹ̀ta yẹn pé sí lára bẹ́ẹ̀ fa ulaika kana sa'yuhum mashkura irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ lérí gbogbo tí wọ́n bá ṣe síwájú Ọlọ́run irú wọn l'Ọlọ́run tẹ́wọ́ gbàṣẹ wọn أولئك كان سعيهم مشكورا tí wọ́n bá ní Ọlọ́run ọba ṣákìrù ní
ọba tí máa dúpẹ́ fún ni, ọba tí máa dúpẹ́ lórí iṣẹ́ tá a ṣe ni. ọpẹ́ tọ́lọ ń dúnbẹ̀ mashkuran ay maqbulan, iṣẹ́ tó ṣe yẹn pẹ̀lú májẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó bá ti lè pé Ọlọ́run gbà. Faulaika kana sa'yuhum mashkura. Bọ́lọ́run bá ti wá gbaṣẹ́ lọ́wọ́ èèyàn yóò sànyàn lẹ́san. ká lọ mú lọ́wọ́ bẹ́ẹ̀, gbogbo ta bá fẹ́ ṣe lójú ọ̀nà tọ́lọ́run kí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yóò gbé síbẹ̀, káníyàn wa kó jẹ́ nítorí tọ́lọ́run. ẹlẹ́ẹ̀kejì al-mutaba'a, ká ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ bá Nábì ṣe ní ká ṣe. ẹlẹ́ẹ̀kẹta ni al-iman, adúgbọ́lọ́dọ̀ Ọlọ́run mùsùlùmí ni wá. Alhamdulillah. Àwọn àbá àbúmọ́ sọ pé májẹ̀mú méjì tó bá yẹ pé ti kèfèrí ni wọ́n fi ìmánì kò tí ẹ̀ kọ́lọ̀ tó lè gbà. Ọlọ́run bá wá ní kullan numiddu ha'ula'i wa ha'ula'i min 'ata'i rabbi. Ọlọ́run ní kullan, àti kíní tó dà ní àtàyé áfúnláyé, kullan àtẹ́nìkejì tó dà ní alkiyama à ní sàbòsíbẹ́ nìkankan. kullan numiddu ha'ula'i, àwọn atagbọn ti bí numiddu nu'tihim almaddu al'ata, almaddu al'ata, al-imdad al-i'ta. Ọlọ́run ní kullan numiddu ha'ula'i. Àwọn abala tó ṣe páyé làwọn ń fẹ́ á fún wọn ní tí wọ́n ń fẹ́ bọ́ bá ṣe wá sí. Wa ha'ula'i min 'ata'i rabbik. Àwọn tọ̀hún náà táwọn náà ń fẹ́ alkiyama á fún wọn náà ní ti wọn. Wa ma kana 'ata'u rabbik, àti tayé àti tọ̀run ọ̀dọ̀ Ọlọ́run náà ní gbogbo ẹ̀, nínú tọ́lọ́run ọba máa fún ni ní bá ní àkó wá bá ṣe rí. Wa ma kana 'ata'u rabbika mahdhura. Kò sí nǹkan kan tó lè hánà ẹ̀san àbí nǹkan tọ́lọ́run bá fẹ́ fún yàn, ẹni Ọlọ́run bá fẹ́ fún láyé kò sẹ́ni kankan tó lè di, kódà kó má ṣe wàhálà kankan, Ọlọ́run kò alé ayé ẹ yóò kò lè lọ́wọ́. ẹni tọ́lọ́run bá sì ní owó ṣe lọ́mọ àlìjẹ́nnà kò sẹ́ni kankan tó lè hánà kó mọ́ wà àlìjẹ́nnà. sáátà tí ó kù yọgbà Islam kọ́ máa sẹ́lọ̀ ń bọ̀ láti gbéṣe ayé ẹ̀ gbókù díẹ̀ tí ó jáyẹ láyé yóò dẹni Ọlọ́run ní gbogbo èyí taari wa ma kana 'ata'u rabbika mahdhura. Wa ma kana 'ata'u rabbika mahdhura. Ọlọ́run ní ṣe rí ẹ̀san abẹ́kùn àbóore ọ̀dọ̀ Ọlọ́run kò sẹ́ni kankan tó lè dínkù. Mahdhuran mamnu'an wa manqusa, kò sẹ́ni kankan tó lè hánà ní tọ́lọ́run bá fẹ́ ṣe fún ọ. Kódà kẹ́nìkan sọ pé owó owó bí tó gbègbà òun gan lọ́tẹ̀ mọ́lẹ̀ tó fi débi lọ́nà. Ọlọ́run fẹ́ ṣe nǹkan fún ọ, wọ́n láwọn kan bínú, ìbínú wọn gan ní ó jẹ́ kí nǹkan yóò yá. Wa ma kana 'ata'u rabbika mahdhura. Wa ma kana 'ata'u rabbika mahdhura. Kayfa faddalna ba'dahum 'ala ba'd. انظر كيف فضلنا بعضهم على بعض. Ọlọ́run rẹ̀ Ànábì ó kíyèsí ni, máa wo bí agbọ́rọ̀ Ọlọ́run ọba rẹ̀ ṣe tó, bọ́lọ́run ọba ṣe ń gbọ́lá fápá kan nínú ìjọ apá kan lọ, àṣẹ nìkan lọ́lọ́rọ̀, àṣẹ nìkan láláìní, àṣẹ ẹnìkan lẹ́ni tó rẹwà, a sì dá ẹnìkan òun ó burẹ́wà, àṣẹ ẹlòmíì ní rèwerèwe ní ó jáde láyé, ẹlòmí ó sì dàgbà yóò dógbó yóò fọwọ́ pa ewu lórí kọ́lọ̀wó tó mú kúrò bẹ̀. Ọlọ́run ọba ní wọ́n sọ kayfa faddalna ba'dahum 'ala ba'd. انظر كيف فضلنا بعضهم على بعض. Ọlọ́run ọba rẹ̀ Ànábì ó kíyèsí ni wo bẹ́mi Ọlọ́run ṣe ń ṣe yín lọ́tọ̀ọ̀tọ̀. Ẹnìkan fẹ́ nǹkan kan mi ò ní fún, ẹlòmí ò ní fẹ́ gan máa sì fún, ẹlòmí a tọrọ máa fún, ẹlòmí ó tọrọ mi ò ní fún,
ẹlòmí ó ga ẹlòmí ó kéré ẹlòmí ó fẹ́ jẹ́yàn láyé kò ní jẹ́yàn gbogbo ògbìyànjú tẹ́yàn lè fi ga pátá ní ó ṣe kò ní jubi tó mọ́ lọ ẹlòmí sì ń bẹ yóò bá gíga ń lé ní bàbá rẹ̀ ga bàbá tó bí yẹn ga bàbá tó tẹ̀lé yẹn ga òun gẹ́gà ọmọ tó bí ẹ̀ṣẹ̀ bí náà tún dẹni gíga ọlọ́ni unzur kayfa faddalna ba'dahum ala ba'd انظر كيف فضلنا بعضهم على بعض ìwọ tó wá fẹ́ ga tó ga láyé ṣùgbọ́n ó ga lójú ọ̀nà ẹ̀tọ́ ń dúpẹ́ ìwọ tó fẹ́ kọ́wọ́ rẹ̀ ó kòkè nínú táyé ó gbìyànjú ibi ọlọ́run ló mọ̀ náà ló padà mọ́ ṣùgbọ́wọ́ rẹ̀ kán òkè nínú ẹ̀sìn ọlọ́run ọba ní ìwọ ni mo ṣoore fún walal-akhiratu akbar walal-akhiratu akbaru darajat wa akbaru tafdila ọlọ́run ọba ní gbogbo ẹni tó fẹ́ ga láyé tí ò rí gíga ga láyé ṣùgbọ́n ọlọ́run ọba ọtọ́ sọ́nà ọlọ́run ọba ń bẹ fún ẹ̀sìn ọlọ́run ọba ń bẹ ó fi bẹ̀rù ọlọ́run ọba lo ayé òun lẹni tó ga walal-akhiratu akbaru darajat iṣẹ́ rẹ̀ ni tó bá ga ta gbéga nídìí tọ́lọ tọ́wá dẹni gíga níjọ́gbọ́ndà al-qiyama irúfẹ́ àwọn ẹni bẹ́ akbaru darajat walal-akhiratu akbaru darajat ma pẹ́ nìkan ga nípò ó dọ̀hún ìṣayé gbogbo ẹnikẹ́ni tó bá ga láyé yóò padà dèrò ní ìyẹ̀pẹ̀ náà ni abẹ́kọ̀ gbogbo ń tàà ń pè ní gíga láyé àwọn kan ga lánàá lè ní wọn ò sí bẹ̀ ọ̀kan ní olórí orílẹ̀-èdè wa tàná ó ti ń kọjá ní Ìbàdàn Lagos Express tí tráfíkì mú tó náà lè kọjá ṣùgbọ́n tẹ́lẹ̀ tráfíkì ò tí ẹ̀ lè ṣẹlẹ̀ ó kú bí wákàtí kan jẹ́ ọkọjá wọ́n ó ti tú gbogbo ọ padà wá dẹni tó ṣe pé ń gbà tó orú mú ọwá bá gbádálẹ̀ ó náà jáde ní ọkọ̀ kò parí ọlọ́run ọba ní gbogbo gíga yẹn tọrún al-ibra bima ala ilayhi amruk yawm al-qiyamah ibi tọ́rọ̀ rẹ bá já sí lálkìyàmọ̀ ẹ ló nítumọ̀ torí pé gbogbo tayé yìí yẹn kò padà nítumọ̀ professor ní ọjọ́ ọba jáde láyé wọn ò ní fi prof kún ẹgbókù jáde tí wọ́n sọ ní ojú wá ti professor gbogbo tí professor ní àwọn ọmọ jogún ẹ̀ wọ́n jogún bàtà slippers tó kéré wọ́n jogún ẹ̀ ọkọ̀ tó rà wọ́n jogún ẹ̀ àmọ́ sàtífíkéètì rẹ̀ yẹn kò sọ́mọ̀ kankan tó jogún ẹ̀ ìyẹn ló sì náà àsìkò tó pọ̀ lé lórí nínú sẹ̀mí ayé ẹ̀ àsáwọn ọmọ òní jogún sàtífíkéètì wa ta ná owó ta ná àsìkò ta ná ọpọlọ ta ná oògùn ta ná dààmú kò ní wúlò bàbá ti lọ tán ọlọ́run ọba ní wal-akhiratu akbaru darajat wal-akhiratu akbaru darajat ọlọ́run ọba ní ibi tí kó wá bá yàn sí tó bá di alkiyama èyí ni ló nítumọ̀ nípa gíga nípò wa akbaru tafdila bàbá ń sọ̀rọ̀ nípa apá gbé èèyàn ga ẹni a bá gbéga níjọ́ náà ló ga wa akbaru tafdila bẹ wọ́n ń pè ní Imru'ul Qais lọ́dọ̀ àwọn ní adab Imru'ul Qais wọ́n ní dhalika ar-rajul wọ́n ní arákùnrin tí ẹ̀rí yẹn madhkurun fi dunya láyé àyàmà nínú ìtàn ìdí Lárúbáwá tẹbá ti dákọ̀ Imru'ul Qais Imru'ul Qais masha èyàn ní gbójú òkè tẹ́yìn ó fi mẹ́tí jẹ́ bẹ́ wa mansiyyun yawm al-qiyamah ṣùgbọ́jọ́ pé ní alkiyama ẹgbàgbé ẹ̀ ọ̀sẹ̀ tí ó mọ̀ jọ bẹ́ẹ̀ náà ni Fir'aun ọlọ́run Fir'aun jẹ́ ní yaqudumu qawmahu yaqudumu qawmahu yawma al-qiyamati fa'awradahumun nar Fir'aun bó ṣe tóun oní ó lìdí àwọn ìyàwó náà àwọn èèyàn rẹ̀ a jẹ́ wípé gbogbo àgbéga ta bá ní lọ́dọ̀ Ọlọ́run làgbéga torí ipò fẹ́ wá lágbéga wọ́n sì fi hàn pé ìkan ló múnú méjèèjì nínú kó pàdánù alkiyama àti kó ga
ó ní ó ga ó ti wá ga ọ̀hún náà ó lójú ọdún mẹ́ta lọ ló fi lọ pàdé ọlọ́run ọlọ́run ọba ní ipò tá a bá ní lọ́dọ̀ ọlọ́run ipò tá a bá ní lálkìyàmà akíbarú tafdila wal akhiratu akbaru darajatin wa akbaru tafdila. ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tó bá wá fẹ́ nípò lálkìyàmà kó má ṣẹbọ bó ti wulẹ̀ kó mọ́ sáàmájẹ̀kẹ́bọ̀ wọ́bẹ̀ ìwọ náà orí nǹkan kan dìmú lálkìyàmà ló fi jẹ́ pé àyà tó tẹ̀lé Ọlọ́run la taj'al ma'allahi ilahan akhar la taj'al ma'allahi ilahan akhar fataq'uda madhmuman makhzula. Ọlọ́run ọba ní tó bá wá rí bẹ́ẹ̀ ẹ wo Kùránì bó ṣe ń bá wa sọ ó ń kíyèsí feelings wa ìtẹ́fìmọ̀ pọ́rọ̀ Ọlọ́run nìyẹn ẹ wo bọ́lọ́run ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ní ìrẹ́ ànábì kíyèsí orí mo ṣe ń gbá wọn kan ga ju apá kan lọ́nà yín ẹnìkan lówó ẹnìkan tòṣì ẹnìkan ò rí jẹ ẹnìkan ò ní rí jẹ ẹnìkan ò ní gbìyànjú ìgbìyànjú rẹ̀ ò ní já kankan ẹlòmí ó sì máa sùn yóò sì máa ga sẹ́mi pé tí ó wà sẹ́mi wa ni pé àbòsí lélẹ̀ yìí tí kìí sàbòsí lélẹ̀ yìí tí ó wà sẹ́mi wa ni Ọlọ́run tètè wá ánsà ó respond sí tá a lè máa rò yẹn Ọlọ́run wá sọ pé walal akhiratu akbar darajati mọ́rò tó ń rò yẹn o èyí tí mo bá ṣe lọ́rùn yẹn o ló gajù ṣe ẹ̀pọ́lọ̀ ti yẹjú nígbà lè mọ́rò náà bí wa ìyẹn ni ó kọ̀nsóòlù wọn náà pé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo lè mọ́ láyé ni ṣùgbọ́n Ọlọ́run mú mi dúró lójú ẹ̀sìn rẹ̀ Ọlọ́run ti kọ̀nsóòlù ọkàn rẹ̀ níbẹ̀ yẹn Ọlọ́run wá fẹ́ tó kóyè wa wípé ipò tó ga àwọn tó bá ṣe tọ́lọ ní ọmọ jẹ́ ti wọn ṣùgbọ́n téèyàn ò fi ní pàdánù ipò torí pàwọn ipò yẹn ìpele ní ẹlòmí òkè pátápátá ẹlòmí ó tẹ̀lé ẹlòmí ó pọ̀wọ́lé ẹlòmí ó pọ̀wọ́lé ẹlòmí ìpòlò náà ní ṣùgbọ́n ipò yóò kéré àmọ́ ẹni tí ò bá sá ti ṣẹbọ yóò rí bíyànjú níjọ́ náà àmọ́ tẹ́bọ́ bá ti lè lọ kún àwọn òní nípò kankan èyí tó kéré jù gan kò lè tọ́ sí ọ ló fi jẹ́ pé tó wá tẹ̀lé ní pé Ọlọ́run wá ní la taj'al ma'allahi ilahan akhar la taj'al ma'allahi ilahan akhar. Ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ rí bìyàn sí bó ti wulẹ̀ kó rí bó bá ti ṣẹbọ kó tó jáde láyé Ọlọ́run bá ní má pa nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run fataq'uda madhmuman makhzula. fataq'uda al-qu'ud níbi kìí ṣe ìtumọ̀ pé jíjókòó parí báyìí fatasira fatanqalib kọ́rọ̀ rẹ̀ mọ́ padà wá lọ já sí madhmuma tó padà mọ́ gbéra rẹ̀ ṣe pé makhzula tó mọ́ búra rẹ̀ tó ní rẹ̀ ní sọ fún ọpó tó níjọ̀gbìn al-qiyama tó mọ̀ sọ pé èyí ṣe tèmi náà ṣe báyìí kí ló dé tí mo pa nǹkan pọ̀ mọ́ lọ madhmuman ó wà mọ́ búra rẹ̀ níjọ́ náà makhzula gbogbo tí ó lẹ́kọ́ máa búra rẹ̀ tó ní rá láràn sí kan tó ní rẹ̀ ní tí ọ̀rọ̀ ẹ̀lẹ́kùn jọ náà tí àwọn òkè tẹ́lòmí bá ń sunkún kódà kọ́ máa sunkún lẹ́sẹ̀ títì bó ti wùlẹ̀ kórí àṣàrà aláàánú ara Samaria kan tí ó ní sí ò sí ó ẹ má sunkún ṣùgbọ́n níjọ́ náà ó sun ẹkún yẹn fataq'uda madhmuman makhzula makhadulan ayé kò ní rí man yamliku laka darran wala nafa ayé nasira kò ní rí alárànṣe kankan níjọ́ náà ó nìkan ni ó máa dá ọ̀ràn rẹ̀ rán nítorí pó pa nǹkan pọ̀ mọ́ lọ nígbà tó bẹ láyé nítorí pó fẹ́ ga láyé kò náà ni Ọlọ́run ó ṣẹbọ ó sóòsà ó jẹjẹkújẹ ó mímùkúmì kó lè lówó láyé ó ti wá ní owó ọ̀hún tán kí ni ó padà kẹ́yìn wá ikú náà tó bá wá déwájú Ọlọ́run lẹ́ni tó pa nǹkan mí papọ̀ mọ́ Ọlọ́run fataq'uda madhmuman makhzula fataq'uda madhmuman makhzula. Ọlọ́run ó bá eléyìí débì láti jẹ́ ká mọ̀ pé gbogbo ń ta bá fẹ́ ṣe
ta fẹ́ fi wójú rí Ọlọ́run á ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ ni nínú àwọn iṣẹ́ kan tó wá tóbi téèyàn fi rójú rí Ọlọ́run ó náà ní kéèyàn ó ṣe dáadáa sáwọn òbí ẹni méjèèjì kéèyàn ó sì ṣe pẹ̀lú àníyàn pé mo fẹ́ gbaládá kìí ṣe pé pẹ̀lú àníyàn pé mo fẹ́ káwọn òbí mi kan gbé mi ká gbogbo àwọn ọmọ tó kù lọ ọmọ mi ìṣẹ́lẹ̀ sáwọn òbí rẹ̀ ọ fẹ́ kó jẹ́ pé òní kalẹ̀ òbí wọn ṣàdá fún iṣẹ́ rí ní ìṣẹ́ gbogbo àwọn àbúrò mi ṣe rí pé wọn ò ṣe fún ṣe gbogbo àwọn ẹ̀gbọ́n mi gan náà ṣe pé wọn rán ọdún fún má sọ bẹ́ẹ̀ jẹ́ ká mọ̀ pé Ọlọ́run ní ká ṣe dáadáa sí ni mo fi ṣe mo fẹ́ gbẹ̀san lọ́dọ̀ lẹ́yìn ó fi rí ládágbà kìí sàwọn òbí wa ní kágbó dára tí yẹn bá fẹ́ máa ṣe kẹ́yìn ó dà níyàn pé mò ń ṣe nítorí tọ́lọ́run Ọlọ́run bá ní wa qada rabbuka allā ta'budu illa iyyahu wa bil walidayni ihsāna imma yablughanna 'indaka al-kibar ahaduhuma aw kilahuma فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما Ọlọ́run wa qada rabbuk àwọn àfọ́ onímọ̀ tafsir wọ́n tú qada sí túmọ̀ tó pọ̀ wọ́n tú sí aujaba wọ́n tú sí wàsọ́ wọ́n tú sí àmọ́rọ̀ wọ́n tún tú sáwọn ìtumọ̀ míì gbogbo àwọn ìtumọ̀ yẹn wọ́n súnmọ́ra wọn mutaqariba ni wọ́n àmẹ́yí tó tètè súnwà mọ́ ìtumọ̀ yẹn gan jùlọ wa qada ọ̀nà ni àmọ́rọ̀ wa qada rabbuk Ọlọ́run ọba rẹ̀ annabi Ọlọ́run dojú ọ̀rọ̀ kan annabi ìtumọ̀ rẹ̀ náà sì pé gbogbo wa ló ń bá wí Ọlọ́run ọba ni wa qada rabbuk Ọlọ́run ọba rẹ̀ ó ti pàṣẹ ó ti ṣe lófin ó ti fi ṣe àkọ́kọ́ gbogbo òfin pé allā ta'budu illā iyyāh wa qada rabbuka allā ta'budu illā iyyāh ẹ̀rí wípé al-Qur'an bá a ṣe ń lọ wájú tá bá tún padà ibi tí ó gbé ọlọ́mọ forí sọ nípa ẹ má sìn nǹkan mi 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 gbogbo àwọn àfáà tẹ́ ń jókòó síwájú wọn tán ń pè yín lọ bí ẹbọ wọ́n fẹ́ bá ti yí jẹ́nu nǹkan sọ pé àwọn àfọ́ súnnà àwọn òfó súnnà wọ́n lọ́mọ wèrè tó kọlù ẹni káwọn èèyàn máa ṣẹbọ táwọn àfáà súnnà bá sọ̀rọ̀ ẹ má dá wọn lóhùn táwọn ní ká dá lóhùn ẹ wo Al-Qur'an bọ́lọ̀ bá sọ̀rọ̀ lọ sáà yóò tún padà nítorí wípé bí èèyàn bá lọ pàdé Ọlọ́run bí ò bá ṣẹbọ ń bẹ̀ táwọn kùdìẹ̀kùdìẹ̀ bá wà ń bẹ̀ bó bá wọ Ọlọ́run kó lè foríjìyàn tí ò bá ti ṣẹbọ nínú ẹrù èèyàn ìdí ni ẹjọ́ fi jẹ́ wípé dáwà súnnà manhaju salaf dáwà àkídàtù tawhid ẹbọ yẹn náà ni lámọ́ tẹnu mọ́jú in tí wọ́n fi kórìíra dáwà Muhammad bin Abdul Wahhab ní ẹ̀rí wọ́n mọ́ sọ wọ́n pé àwọn Wahhabiyya ẹmọ̀ gbọ́ ló mọ́ sọ Muhammad bin Abdul Wahhab tó dé Saudi tó ṣe kìní kan àwọn tán wá bẹ̀ sí jẹ́ subhanallah àwọn tí wọ́n wá sọ pé kẹ gbogbo tíra Muhammad bin Abdul Wahhab látòkè délẹ̀ ẹmọ́sẹ̀pọ̀
ọ̀rọ̀ kan pẹ̀lú ẹ̀rí ọ̀rọ̀ kan pẹ̀lú ẹ̀rí ọ̀rọ̀ kan pẹ̀lú ẹ̀rí ẹ wá mú ti yín wá ṣe bí nílé ayé náà lájọjọ́ wa táwọn àfáà ń sọ pé kò sí tó burú kéèyàn gbẹ́bọ lóríta pánábì Ibrahim òun gẹ́ gbẹ́bọ lóríta tá lọ ń sọ náà Qur'an tó ní Rabbi arini kayfa tuhyil mauta Rabbi arini kayfa tuhyil mauta wọ́n ní ànábì Ibrahim ó ń sọ fọ́lọ́n pé Ọlọ́run mo fẹ́ mọ̀ bó ṣe mọ̀ pààyàn bó ṣe jíyàn Qala awalam tu'min Ọlọ́run ní Ibrahim tó wá gbọ́lọ́run ọba gbọ́ ni Qala bala walakin litatma'inna qalbi ànábì Ibrahim ní Ọlọ́run mo gbàgbọ́ pé wọ́n ló pààyàn wọ́n ló jíyàn ṣùgbọ́n mo fẹ́ kọ́kàn mi ó balẹ̀ mo fẹ́ mọ̀ bó ṣe pààyàn bó ṣe jíyàn títí náà Qala fakhudh arba'atan mina at-tayr Ọlọ́run ní Ibrahim lọ mú ẹyẹ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lọ mú gbogbo wọn fasurhunna ilayka thumma ij'al ala kulli jabalin bó bá ti wá mú gbogbo wọn pa gbogbo wọn papọ̀ kó pa gbogbo wọn kó rún gbogbo wọn papọ̀ kí wọ́n wá dàbí ẹyọ kan tán bá ti dàbí ẹyọ kan wá pín wọn sọ́nà mẹ́rin thumma ij'al ala kulli jabalin minhunna juz'an bó bá pín wọn sọ́nà mẹ́rin wá mú ìpínpín kan mú lọ sórí òkè kan kó omi síbẹ̀ mú ìpínpín kan mú lọ sórí òkè kejì ìkẹta ìkẹrin fi wọ́n síbẹ̀ bẹ́ẹ̀ thumma ud'uhunna ya'tinaka sa'ya wá jìnà sí wọn kó takété wá máa pe àwọn ẹyẹ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ya'tinaka sa'ya tó bá ti pè lọ́gangan àpáta tó fi sí yẹn ẹ̀yìn yóò fò wá bọ̀ ya'tinaka sa'ya àwọn ẹyẹ máa sáré wá ẹyẹ àdàbà tí ẹ̀mà kún wọ́n ti rún ó ti kú o àdàbà ti papọ̀ mọ́ ẹyẹ lékèlèké ti papọ̀ mọ́ ẹyẹ kútú ni ó ti papọ̀ máa ẹ̀yìn gbogbo rádá àdàjí òrò ó ti papọ̀ wọ́n ti rún gbogbo ẹ̀pá ó ti gún papọ̀ ya'tinaka sa'ya ọlọ́wà ní rẹ̀ Ibrahim dúró lọ́ọ̀kan ọyá mọ̀ pé thumma ud'uhunna ya'tinaka sa'ya àwọn àfáà yóò bá ní pé ẹ dákun kí ní Ibrahim ṣe ẹbọ ló gbé yẹn ogun ẹyẹ ó sì lọ fi sórí oríta mẹ́ta ìpé Kùránì ní ká ṣe ìwọ́n náà bá ọgbẹ́ wọn àfáà súnà yìí lórí àmọ́ ṣe pé Kùránì ní ó ṣe ìta ń sọ pé ká má ṣe nìyẹn tán fi ń pariwo àwọn àfáà súnà ẹ kàn sí pariwo lápapọ̀ náà mú tún bí gẹ̀ẹ́gẹ̀ àwọ̀ olè fi lọ́rùn lẹ́kẹ̀bẹ̀ sọ́lọ̀jẹ́ ara ọ̀ ẹ̀yẹ́ kọ̀kọ́ mọ́ ẹbínú ní ẹ̀yin lẹ́ ń lé ayé ẹ̀yin lẹ́ ń wọ́kọ̀ lọ́dọ̀ olórí lọ́dọ̀ ọba ẹ̀yin lẹ́ ń wápò àwọ̀ wá kí láwọ̀ ní sọ̀rọ̀ ìyà ọ̀nà méjì ní ìtàwọ̀ bá tún sòtọ́rọ̀ gbogbo bí dáyìn kẹnú bọ̀ alẹ́sẹ̀ fẹ́ jù yílọ àwọ̀ ìlọ́bẹ̀ kí ló ní tàà tún wá nílé sòtọ́rọ̀ asòtọ́rọ̀ mọ̀ nítorí pé gbogbo tó fi ẹka ilé sòtọ́rọ̀ ẹ̀ lè sọ nítorí ayé Ọlọ́run bá tún sọ fún wa ẹwọ gbogbo bá ṣe ń túnké wọ̀ láti pàtà ti bẹ̀rẹ̀ tafsir ẹ má ṣẹbọ kí la tó fẹ́ kọ́lọ̀wọ́ sọ fún ajẹ́mọ̀ bóòlè yóò sì wá déwájú Ọlọ́run tó wùyà kìyàmà sí èyàn sọ pé wọn mọ̀ ní àbí èyàn sọ wípé mo gbàgbé Ọlọ́run bá ní wa qada rabbuka allá ta'budu illa iyyah wa qada rabbuka allá ta'budu illa iyyah Ọlọ́run bá ní mo ti pàṣẹ àfáwà Ubay ibn Ka'b ó ní wa wassa rabbuka ó ní Ọlọ́run ọba ó ti sàsọ tẹ́lẹ̀ allá ta'budu illa iyyah wípé a kò gbọ́dọ̀ jọ́sìn fẹ́nikẹ́ni ìbá àjánẹ́bí Ọlọ́run ni kò gbọ́dọ̀ gba jọ́sìn lọ́wọ́ wa ìbá àjẹ́ màláíkà a kò gbọ́dọ̀ jọ́sìn fún ìbá àjálìjẹ̀nú a gbọ́dọ̀ sọ́dọ̀ Ọlọ́run kódà kó já àfáà wa kódà kó já àwọn òbí tí wọ́n bí wa á bèlè ta sí odò Ọlọ́run bá ní mo ti pa yín láṣẹ mo ti kìlọ̀ fún yín allá ta'budu ẹ̀wọ̀ Ọlọ́run ó ti sọ fún wa o
tó bá wá dóbi alkiyama tó ju ọ̀nù náà kó jẹ́bi ó ti ráwọn ànábì Ọlọ́run sí wa alla ta'budu illa iyyah wa qada rabbuka alla ta'budu illa iyyah. Gbogbo ọ̀nà tó fi ń pa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run ìwọ náà kúkú mọ̀ ó mọ̀ ayé ò wọ́ sí kéèyàn wá torí rẹ̀ pa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run jàmáà. Èmi a máa rọ́ títí tí ẹ bá jókòó tí ẹ bá wò pé ayé òun lé ayé òun lé owó èló gan ní iye pàtó tó ń wá gan èló ni ó mọ́yé ìyẹn túmọ̀ sí pé o mọ́ bí tó ń lọ gan nínú ayé kálẹ̀ èyàn mọ́ye tí ń wá yóò lè sọ pé tí bá ti rí tán máa sinmi kò sí sinmi bẹ̀ bó bá ti rí tó ń wá tán ó tún máa wá mi tó bá ti rí ẹ̀ tán ó tún máa wá mi ó tún máa wá tí tó bọ́ sínú kòtò àbẹ́ tó bá fún rẹ̀ ní sinmi lókù gbogbo tó sì kà sí gbádùn nínú ayé jàmáà tọ́jọ́ bá ti ń gorí ọjọ́ tẹ́mì rẹ bá ń ga sí onígbádùn ẹ̀mọ́ wọ́n mọ̀ pé ọkàlẹ̀ ní pé bàbá ẹmọ́ jẹ̀rànmọ́ ẹni kí ló dé owó mi mo fi ra ní kìí sówó yìí ṣùgbọ́n fún ìlera ara yín ẹmọ́ jẹ̀rànmọ́ kí láwà máa jẹ bí àwọn pọ̀nmọ́ àtàwọn ẹja tó ti jóná tó ti gbẹ láìláìlá ẹni kí lòun ṣe ẹ̀ẹ́sẹ̀ kẹkẹsà torí health yìí náà ìnà jẹ́ torí tó fẹ́ kú sáyé sí náà bọ́ bá sì ń gbénú létí èsì tápọ̀ wọ́n ni ẹlẹ́jẹ́ káwọn ọmọ máa lò ṣùgbẹ́yìn ibi tó bá mọ́rú ẹ máa làágùn ibẹ̀ ni ẹ máa sùn ọ̀dá mọ́tírẹ̀sì tó ga tí mo lò mọ́tírẹ̀sì báwo ilẹ̀ ẹlẹ̀ torí gbogbo egun ẹ̀yìn yíyẹn ẹni ibi tó flat àwọn ẹgbọ́n dámọ̀ràn mọ́tírẹ̀sì orí ilẹ̀ ẹlẹ̀ ó ní ẹ máa sùn sí kò parí ó ti kọjá lóòótọ́ àwọn èèyàn ní bọ́ọ̀lù èyí tó dá nínú ọkọ̀ wọn ní ọkọ̀ yẹn dá lóòótọ́ bẹ̀ẹ̀ kò sí fún dáì ọwọ́ akọ́ ilé alájà gogoro ó dá bẹ́ẹ̀ ṣe pọ̀ yóò ṣùgbọ́n ìsàlẹ̀ ní kẹ́yìn wọn gbé torí ojú ẹsẹ̀ yìí kílẹ̀ wá lé ìyàdúnníyà aqallu qalile wa ashiquha adallu dhalile وعاشقها أذل من الذليل هي الدنيا أقل من القليل èyí tọ́lọ́run bá ti ṣe fún ọ́n bẹ́ẹ̀ fìrẹ̀ lọ́kàn balẹ̀ èyí tọ́lọ́run bá fi ṣe fún ọ́n bẹ́ẹ̀ ní ayọ̀ ọkàn èyí tọ́lọ́run bá ṣe fún ọ́n bẹ́ẹ̀ fi ṣe tọ́lọ́run ìtumọ̀ ayé nìyẹn ṣùgbọ́n kéèyàn wá torí ayé kéèyàn ó lọ ṣẹbọ kéèyàn torí ayé kéèyàn tàpá sálkìyàmà owó tí ẹ̀ ìyá dúníyà aqallu minal qalili ọmọ ló wá nítorí pọ́ fẹ́ bímọ láyé lọ ṣẹbọ owó tí ẹ̀ àtẹn tó bímọ àtẹn tí ò bí dání olùkú mẹ́ ẹlòmí bí nípìlẹ̀ ó padà dàgbà kó tó jáde láyé ni òun lọ́kẹ́yìn gbogbo àwọn ọmọ ẹ lójú ẹ̀ ìyá dúníyà aqallu minal qalili wa ashiquha adallu minadh dhalili wa ashiquha adallu minadh dhalili ìyá dúníyà aqallu minal qalili ilé ayé ó tó kẹrù ọmọ bà wá lọ́wọ́lọ́wọ́ ta ń sọ̀rọ̀ yìí láàmà àmà tí ó ṣẹlẹ̀ lọ́la ẹnìkan ti sọ̀rọ̀ lánàá lẹ́ni kò lè sọ̀rọ̀ mọ́ ẹnìkan ti ríran lánàá lẹ́ni kò ríran mọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó kún ayé ó di dọ́tọ̀ bá di wẹ́lo ló tó sinmi bẹ̀ ṣùgbọ́n pọ̀ sí bẹ́ẹ̀ báyìí ọkàn balẹ̀ bọ́lọ́wọ́n bá ṣe dálẹ̀ ayé nìyẹn ṣé yẹn lèyìn ó wà mọ́ ṣẹbọ ṣé torí ayé yẹn lèyìn ó mọ́ pa nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́hun wa qada rabbuka alla ta'budu illa iyyah wa qada rabbuka alla ta'budu illa iyyah Ọlọ́hun Ọba ní mo ti ṣòfin mo ti pàṣẹ mo ti fòfin lélẹ̀ ẹ̀tẹ́ ti kẹ́ gbọ́ gbogbo kéwù tó bá ké kò gbọ́dọ̀ gbé ọ lọ síbi ẹbọ gbogbo ìmọ̀ tó bá mọ̀ má pa nǹkan papọ̀ mọ́ Ọlọ́run gbogbo ọba ṣe fẹ́ wáyé mẹ́jọ débi ó lè ṣòwò
o lè jákiri kó o lè ní láyé májò débi ẹbọ ipò tó bá fẹ́ ní tó bá ti ní tẹbọ nú jìnnà sí wa qada rabbuka allā ta'budu kódà ẹlòmí fẹ́ mọ́kẹ́ wọ́n ṣẹbọ Ọlọ́run fi súnà tún kan ṣe ni wallahi lọ́bí jẹ́ pé àbíkẹ́ yóò kàn máa dákẹ́ bẹ́ẹ̀ bá rí àfáà kan gbogbo mo ti máa ń sọ tí bá ti ń gbógun ti súnà àbí àwọn àfáà súnà ẹ lọ wú ẹni yẹn dáadáa ẹni bí ní ẹ lọ kéèsì dáadáa bẹ́ẹ̀ lórí social media ló ti ń ṣe wáàsí tí ń tako súnà àbí ń tako àfáà súnà àsọpá àfáà súnà perfect o àfáà súnà mi ó láṣejù lọ́wọ́ o àbáṣètò ṣùgbọ́n tó ń tako nítorí wípé ó ń sọ súnà kìí ṣe kọ́ bá yóò wà kájí ò dá ṣùgbọ́n nítorí pé ó ń sọ súnà ló fi ń tako ẹlọ wu ẹni ẹ dáadáa ẹsùnmọ́ dáadáa èèyàn burúkú ní ìbọ́pọ̀lọpọ̀ wa a mọ́ bá ṣe bẹ̀rẹ̀ kí a mọ́ ìrìn àjò dárin ẹlòmí ń bẹ nílé kí wọ́n máa sọ àfáà tí ń kọ́ gan ni wọ́n máa sọ fún pé a ní nǹkan kan tá fún ọ tó lò ó nídìí kọ wá kíláàsì mọ́ gbogbo kí ó ló mà tí kìí ṣe pé wọ́n ní wọ́n pé yóò sì lọ gbé nǹkan ẹjẹ tó bá ti gbé jáde kan tó kọ báyìí ó ti mọ̀ ṣùgbọ́n gbogbo tó bá mọ̀ kò lè mọ̀ tàwíìdì o kò ní mọ̀ tàwíìdì o kò sì lè mọ̀ tafsir Kùránì ìtùkútù ní òtù ṣùgbọ́n gbogbo yìí mọ̀ kò sédè tí ò ní lè máa sọ kẹ́ tó sọ yóò gbà lẹ́nu yìí ni àmọ́ ohun abẹ́ yóò mọ̀ bá fẹ́ra tó ní ọmọ bẹ̀ ó lè jáde ní ìsìnkọwọ́ ṣú ṣẹ́ṣẹ̀ kan kọwọ́ sándà sí kejì bó ṣe gbà lónìí nù ṣe yìí lẹ́fẹ́ kí gbogbo ayé ó mọ́ ṣe abẹ́ni tó lóun fẹ́ lówó tí wọ́n ní àdúrà kan ń bẹ ṣàwà tó bá lè ṣe ilé ahoro nínú oko àbà tí wọ́n ò gbé mọ́ àwọn àbà tí wọ́n ò gbé tó ti wú ọlé àlàpà ibẹ̀ ló ti lọ ṣàdúrà jọ méje ó gbọ́dọ̀ nílẹ̀kùn o tó bá díjọ́ méje yẹn ọgbọ̀tẹ́ nìkan mọ̀ kalẹ̀ yóò sílẹ̀kùn bó sí fún yóò wọlé tó bá ti wọlé yóò dẹ́rùbọ̀ ìwọ náà dẹ́rùbà yóò jagunmọ̀ ìwọ náà jagunmọ̀ tó bá ti ní kílọ̀ ń fẹ́ 50 million yóò gbé wá yóò wà fún ọ ní májẹ̀mú àmọ́ májẹ̀mú ọ̀hún o lè mọ̀ ń sí o wà lè mọ̀rú májẹ̀mú tí ó mú wá o orígbà tó bá dé ọmọ kí ó náà bá gbà jàmá ìwọ nìkan nínú ugbó lóru ọwá ń gbọ́dẹ̀ nìkan kalẹ̀kùn wọn ní kò gbọ́dọ̀ bẹ̀rù o tún gbọ́dọ̀ tẹ́ná sínú bẹ̀ ní òkùnrin nígbà bá wá jáde sí ọ tó jágbé mọ́ ìwọ náà jágbé mọ́ ta ní nítọ́pọ̀lọpọ̀ fún padà yàwó lè ní yọba sájáde ẹni tó bá wá lè mú mára tóhun ò sá tó jágbémọ́ tó náà jágbémọ́ tó wá ní kí lọ fẹ́ òun fẹ́ 50 million jẹmọ́ èlò 50 million tí ò ní padà tán yọ́ wà ní ọ̀dá àwọn ògbò 50 million wá àmọ́ májẹ̀mú torí pé kò ní mọ́ májẹ̀mú yẹ tẹ́lẹ̀ ojú ibẹ̀ náà ni wọ́n ti máa sọ májẹ̀mú awàlẹ̀ ọgbọ́ májẹ̀mú yọ́ báyà tó bí sùn tọba lóhun ò se mọ́ ayọ́ kò sí mi sí mọ́ ibi tó ti dé ọkọ̀dá kò sí mọ́ yóò wà máa dá bí ọgbọ́n ọ̀nà tí ó fi ríyà rẹ̀ kì mọ́lẹ̀ bó ṣe ní ó kún lóòrùn ní ìyẹn ẹlẹ́lòmíì olóògbé sábẹ́ agbádá dẹ́rù wà láyé ọlọ́run ti gbà fún in tó jẹ́ ká máa sọ eléyìí náà ni àrọ́fúnà jahiliya àrọ́fúnà sharra láàlì sharra gẹ́bí àfọ́ òfẹ́fà fún Yaman ọlọ́ ma ń béèrè ìbéèrè nípa aburú lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam kìí ṣe pé òun fẹ́ sáburú ní ṣùgbọ́n kò lè sáfún ní gbogbo ẹni tó bá kéwú nípìlẹ̀ kó tó di pó di tó dà báyìí tí ò bá gbabi tí mo sọ̀rọ̀ nípa èyí kọjá kó bọ́ta kò sí wọ́n máa kọ́ wa ní ẹni tí ò tí ìdàgbàǹgbà náà nínú wa yóò ní lẹ́nu pé tó ń bá ti yọrí ókè díẹ̀ òun olù èmi ń bẹ owó lẹ́fi gbà èmi ń bẹ iṣẹ́ àṣẹ kárakára ní jẹmọ́ ń gbà tí súnà wá dé súnà wá tanná sí wípé orí ikú ní
àlìjànú lẹ́fẹ́ bá dá nǹkan pọ̀ yí ẹbọ lẹ́fẹ́ ṣe pẹ̀lú Ọlọ́run nígbà sí ní ẹwà tú inú wọn wá dùn torí pé in tí wọ́n dasọ́bò ní ẹ tán pè ní mà in tí wọ́n dasọ́bò ní ẹ tí wọ́n ń pè ní kéwú in tí wọ́n dasọ́bò ní ẹ tí wọ́n ń pè lọ́lá a wá rí wípé gbogbo tí wọ́n ń sọ yẹn kò tí ẹ ní nǹkan kan ṣe pẹ̀lú mẹ̀sì rárá ẹbọ àti ìkọ̀yìn sọ́lọ ni wàkọ́dọ̀ ọ̀rọ̀ bú àbá kan bẹ gbogbo ẹ̀ bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí ẹkún ní masu ó lè bọ́ gbogbo èèyàn bí 100 gbogbo ọjọ́ Friday a máa jọ tẹbá wá ń kí ẹmọ̀kú ìnáwó yọba mọ́ fẹ́ ń kínú jù àwọn èèyàn kan tó wá súnmọ́ wọ́n abílẹ̀ rẹ̀ ewu lẹ́kún ṣe ìmáni náà ni ó ní ẹ̀yin jẹun inú yín ń dùn òun wọ náà kò sí padà mọ́ni in tó ń rí ẹ̀yìn orí ẹ̀dàkùn orí rẹ̀ wá dàbẹ̀ orí rẹ̀ dà ìdí nìyẹn tọ́lọ́wọ́ bá fi ń kì wá nílọ èyí tọ́lọ́wọ́ bá kú ṣe fún kó wá yóò ṣe èyí tí ó bá sì ní ṣe fún ọ kìí ṣe pó fi ṣèkà fún ọ bẹ́yà bá ti wá ní ìtẹ́lọ́rùn èyí ó gbádùn ayé bẹ́yà bá ti ní fọkànbalẹ̀ tó bá ti ní ìtẹ́lọ́rùn nínú ayé èyí ó gbádùn ayé yẹn èyí tó níhun náà kìí ṣagbára rẹ̀ gbogbo èyí tọ́lọ́wọ́ bá tó wá ṣe fún ọ lẹ́yìn yẹn kò tìgbà tó bá ṣẹbọ kọ́lọ́wọ́ tó ṣe ọlọ́wọ́ bá fi ní wa qada rabbuka la ta'budu illa iyyah wa qada rabbuka la ta'budu illa iyyah gbogbo tá kàkálẹ̀ yìí ni ò yáwọn ọmọ ẹ̀sìn tó bí yahoo nìyẹn yahoo plus ọmọ mi kàrí lórí fóònù pé tẹ́yàn bá yọ ọmọ obìnrin kan kò rí bí náà ti ṣe rí o bá jẹ ọmọ obìnrin kan tí wọ́n jó láti fọ́kọ̀ owó dé lójú ẹsẹ̀ náà ni ó kọlù girlfriend torí pọ́ gbogbo girlfriend yóò bá forí kó ń jẹ ó lè fún ní nǹkan jẹ tó bá ti sùn yóò gẹ ọmọ ẹ̀ ìgbà ọba wá jọ mú dán tó ìfọ́kọ̀ mú yọ́ mọ̀rí owó dé owó kẹ́kọ̀ọ́ dédé àṣírí ọba tó orí ibú ní bẹ́ẹ̀bẹ́ gbogbo tọ́lọ̀wọ́ bá ṣe fún ni Ọlọ́run ní tọ́lọ̀wọ́ bá ṣe fún ni pẹ̀lú rọrùn inú èèyàn náà máa dùn sí ọkàn èèyàn máa balẹ̀ ṣùgbọ́n lọ́nà èrú yẹn bó bá dádó níwọ nìkan ẹ̀rí ọkàn ó máa jẹ́ ọ̀ báwọn èèyàn bá ń rẹ́rìn lẹ́gbẹ̀ẹ́ rẹ ìwọ máa dá sunkún wípé tọ́lọ̀wọ́ bá gbá òun pẹ̀lú tó ń ṣe kọ̀ wá ní ilé yọ wọ́n mọ́ torí bóyá ti dáwẹ́jẹ̀ ẹjìnà sẹ́bọ ẹbọ ò dá rárá má bá lìjànú dá nǹkan pọ̀ má bá wọn ẹ̀mí òkùnkùn dá nǹkan pọ̀ má bẹ́sù jẹun kò ní ìdíkọ́ wá síbí gúngùn yóò bó ní ẹni tí ó bá bẹ́sù jẹun síbí rẹ̀ ewu Yorùbá èwo là ń wá síbí gúngùn àní ọmọ bẹ́sù jẹun ẹni ń wá síbí gúngùn gbogbo ẹni tó bá ti bẹ́sù jẹun yóò ṣẹbọ kò sí bá a ṣe mọ́ ṣe tó bẹ́yàn bá ń rìnrìn àjò bó ti wùlẹ̀ kó palẹ̀ mọ́ tó ọ̀padà gbàgbé nǹkan àdúrà téèyàn máa bẹ lọ ni pé tí a bá gbàgbé kó mọ́ jẹ́ ń tó ṣe pé yóò bùkátà ká padà wá múlé kò sí bá a ṣe máa rá mọ́ tó á padà gbàgbé nǹkan ìtumọ̀ náà ni pé gbogbo ọjọ́ tá bá jáde láyé yóò ṣẹ́kù torí kò sí perfection fún wa táwa náà mọ̀ pé nínú nǹkan tí mo fẹ́ ṣe síwájú Ọlọ́run mi ò rí lè ṣe nínú àwọn ibi tí mo kù sí mi ò rí yìí yẹnjú tí mo fi lọ pàdé Ọlọ́run ṣùgbọ́n mẹ́jọ jẹ́bọ kò sí bá ṣe fẹ́ mọ̀ ṣe tó àṣẹ́kù ṣùgbọ́n gbogbo dábà ṣẹ́kù sí jàmá ẹmẹ́jà ajó jẹ́bọ wa qada rabbuka alla ta'budu illa iyyah ìgbà t'Ọlọ́run bá sọ̀rọ̀ ká má ṣẹbọ tán ìyẹn lòfin àkọ́kọ́ ẹni tó wẹgbẹ́ àjẹ́ ẹbọ ní ń ṣe ẹni wọgbẹ́ oṣó ẹbọ ní ń ṣe ẹni tí ń ṣẹgbẹ́ ògbóni ẹbọ ló ń ṣe torí pé ó ní ìpàdé tí wọ́n lọ ń jókòó yẹn ó ní ṣàmánù gangan ṣẹ̀tán ni wọ́n mọ̀ bẹ́ẹ̀ láti gbàgbára òkùnkùn ó
ojú wá ti àjẹ́ ó jáde láyé kò yẹ kó kú ó yẹ kó máa lo ayé lọ gbére ni pẹ̀lú gbogbo agbára tó ní ojú tí ó ṣó tó padà jáde láyé ọlọ́run ọba ní tẹ́ẹ̀ bá ti wá ṣẹbọ tẹ́ẹ̀ pass níbẹ̀ yẹn ó tún wá kú bì kan wabilwalidayni ihsana ọlọ́run ọba ní àwọn òbí méjèèjì tí wọ́n bí yín sáyé wabilwalidayni ihsana àwọn òbí wa méjèèjì tí wọ́n bí wa ọ̀hún ni wọ́n lọ́run wa ẹ̀rí pé ní Al-Qur'an ọlọ́run ò lá kò sọ pé wabilwalidayni lil muslimayni wabilwalidayni ihsana ọlọ́run ọba ní àwọn òbí ni méjèèjì tí wọ́n bí yín in tí wọ́n rí wọ́n jẹ́ kò bá jẹ́ kèfèrí kò bá jẹ́ lẹ́bọ kò bá jẹ́ wèrè ọlọ́run sọ wá ń bẹ̀ ọlọ́run wabilwalidayni ihsana àwọn òbí yín méjèèjì tí wọ́n bí yín sáyé ihsana ọlọ́run wá sọ pé ẹ̀sìn wọn ọlọ́run ní dáadáa ó dọ̀wọ́ yín ahsinu ilayhima ihsana ẹ ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì tí wọ́n bí yín sáyé wabilwalidayni ihsana lẹ́yìn ìgbà tẹ́ bá ti pass níbi tọ́lọ́run èyí tó tún kù òun làwọn òbí tí wọ́n bí wa bó ló ṣe wá sọ wípé o ti mórí bọ́m̀bẹ̀ só lóbi bí wọn ò sí láyé má ó tún ní ìtọ́lọ́run ọba sọ ọlọ́run bá ní wabilwalidayni ihsana wabilwalidayni ihsana ọlọ́run bá ní àwọn òbí yín méjèèjì tí wọ́n bí yín sáyé dáadáa dọ̀wọ́ yín láti máa ṣe sí wọn dáadáa táà ń ṣe sáwọn òbí wa ó pọ̀ al-ma'rufu 'urfan al-mashrutu shartan ọlọ́run kà sọ díẹ̀ fún wa ń bẹ̀ gbogbo ń tí èyàn ó bá ti ṣe sóbí èyàn méjèèjì tí nǹkan yẹn ó takótọ ọlọ́run tí ó takótọ Ànábì tí ó fi jẹ́ kí inú ó dùn sí ni ọlọ́run ti pa wá láṣẹ rẹ̀ àṣẹ ní ìdígbé kọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ máa kà lé ní èjì gbogbo tá bá ṣe bàbá tó sunkún nítorí wa tí ó padà rẹ́rìn ìyá tó sunkún nítorí wa tá padà tún pa lẹ́rìn ọlọ́run ti pa wá láṣẹ ká ṣe bẹ́ẹ̀ wabilwalidayni ihsana dáadáa ó dọ̀wọ́ yín sí àwọn òbí ni méjèèjì tí wọ́n bí yín sáyé imma yablughanna indakal kibar ọlọ́run ọba tún wá bẹ̀rẹ̀ sí ní ń fọ́ sí wẹ́wẹ́ ọlọ́ni ìgbà mi ń bẹ ọlọ́ni ṣe ráwọn òbí méjèèjì yìí imma yablughanna indakal kibar táwọn méjèèjì tí wọ́n bá dàgbà sí lọ́wọ́ ọlọ́ni ká ṣe dáadáa sáwọn òbí wa ṣe rígbà tí dáadáa sáwọn òbí wa tó wá tún àṣẹ yẹn lágbára jù onígbà táwọn òbí yẹn bá ti dàgbà ṣe rígbà táwọn òbí wa ń bẹ lábarapá pàápàá jùlọ bàbá ọmọ ilé pé bàbá ń gbà mí àsáwà lè kùn jáde ẹ̀rọsà mo ẹsẹ́ndì àkáǹtì mo fẹ́ sẹ́ndì kankan sí fọ́dún ní àwọn olùkọ́ ọjọ́ mọ̀ fún rẹ̀ jẹ́ sẹ́ndì àkáǹtì tí ẹkẹ́ sẹ́ndì kan sí ọ bàbá ní sábà máa ṣe báwọn bàbá ní ṣùgbọ́n ìyá ọgbọ̀ pé òṣìkú gbẹ̀ẹ́ni kó jẹ́ mo fẹ́ dájọ́ ìgbà tí bàbá àti ìyá ń bẹ lábarapá bọ́ bá fẹ́ fún wọn gáǹgbà mí wọ́n lè ní ọmọ fi sílẹ̀ ṣùgbọ́n gbà kan pọ̀ wọ́n wà helpless ìgbà kan pọ̀ old age bẹ́yàn bá rántí ìgbà ogbó kíyàn máa sunkún rẹ̀ lẹ̀ láti sìn tágbà bá dé ò ní jẹ́ bó ṣe jẹ́ mọ̀ yìí ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n ó ní àlá laita shababa ya'udu yawman فأخبره بما فعل المشيب فأخبره بما فعل المشيب ألا ليت الشباب يعود يوما فأخبره بما صنع المشيب فأخبره بما فعل المشيب جماعة bàbá tó bí ọ
nígbàkan bẹ bá jọjọ́ rìn lọ ọmọ sáré tẹ̀lé wọn lẹ́yìn ni ṣùgbọ́n lẹ́ni wọ́n mọ gbọ̀n jígẹjígẹ omi a sì bọ́ lójú èèyàn ṣe bí ogbó ṣe mọ rí náà rí gbogbo náà sì lọ́lọ́ pé lọ́jà gbó ṣe bí ṣe mọ sọ̀yàn darí alálẹ́ ìtàṣà bá báyà ń gbòyà ọmọ bàbá mi ọ̀rọ̀ rẹ̀ ní já gẹ́rẹ́gẹ́ má alálẹ́ ìtàṣà bá báyà ń gbòyà ọmọ ìyá mi ohun rẹ̀ ó mọ gbọ̀n tí bá ń sọ̀rọ̀ ọwọ́ mọ gbọ̀n tí bá ń sọ̀rọ̀ ẹwà mọ rò bá sí kìí ṣe mọ́ bí náà rí alálẹ́ ìtàṣà bá báyà ń gbòyà ọmọ àgbàtàgbà bá ti dé adọ́lẹ̀ alálẹ́ ìtàṣà bá báyà ń gbòyà ọmọ ìyẹn la fi ń pariwo fún wa ká ṣe pẹ̀lẹ́ kí la jẹ́ ká tó kò láyé gan adọ̀lẹ̀ ìwọ lálágbára ni ìwọ ni gbá ìwọ làwó ọ̀kanú àwọn pírẹsidẹ́ntì wa mi ò fẹ́ dápọ̀ rẹ̀ Yorùbá ní ó ti dàgbà ní wá fẹ́ máa ṣe bí ẹni kó sì wà lára ní wọ́n ṣe bá dé ìjọ́gà yìí sáà ń jó ẹsẹ̀ rẹ̀ bá yẹ mọ́fọwọ́ mọ́ alálẹ́ ìtàṣà bá báyà ń gbòyà ọmọ Ọlọ́run bá wá ní gbogbo ẹ̀yin táwọn òbí yín tí wọ́n bá gbó mọ́ yín lọ́wọ́ tí wọ́n bá fẹ́ dìde wọ́n bùkátà kó fọwọ́ kún wọn bí wọ́n bá ní nǹkan báyìí láwọn fẹ́ jẹ bẹ bá tún gbèdé tán wọn ní kò wọ́n jẹ mọ́ bí wọ́n bá ń pè ọ́ ní ìṣẹ́jú ìṣẹ́jú mo fẹ́ rí ọ mo fẹ́ rí ọ mo fẹ́ rí ọ ìwọ máa sáré bọ̀ jẹnàjẹnà níbo bá dọ́dọ̀ wọn ò lákílẹ̀ fẹ́ rí fún mọ́ àgbo láìsí ó bímọ ní àgùntàn rẹ̀ àgùntàn láìsí ló bímọ ṣe ń tẹ́ ẹgbẹ́ tí mo fẹ́ rí ọkùn náà fàlátàkùn láhùnmá òfin tó bá dìgbà náà só ní ṣe sí ọ wọn ẹwọ Ọlọ́run ewu tó ti lọ gbé ó tí ilé mọ̀ túmẹ̀ tó bá bá àwọn òbí rẹ lọ́dọ̀ kí lọ fẹ́ ṣe fún wọn àwọn ò tún ṣe fún ọdún ṣùgbọ́n lọ́wọ́ bá ní ma yablughanna indakal kibar ìmá yablughanna indakal kibar Ọlọ́run ní gbogbo ẹ̀yin tẹ́ bá báwọn òbí yín lógbó ahaduhuma Ọlọ́run bá ní bọ́yá ọ̀kan nínú wọn ló kù àógíláhùnmá àbáwọn méjèèjì lọ bá wọn láyé wọ́n gbómọ́ lọ́wọ́ fàlátàkùn láhùnmá òfin Ọlọ́run bá ní má ṣe sí ọ wọn torí pé ṣe kó o ṣe sí ọ ni wọ́n máa ṣe fàlátàkùn láhùnmá òfin àwọn afọ́lúwà tafsir wọ́n ní wọn aláwọn fẹ́ yàgbẹ́ kó tó dọ́dọ̀ wọn ìgbẹ́ ti jáde wọn aláwọn fẹ́ tọ̀ kó tó dọ́dọ̀ wọn ti tọ̀ sára tó bá wọ́n bá wọn nù gbẹ́yẹn àbítọ̀ yẹn má sọ pé yàmà yàmà fàlátàkùn láhùnmá òfin má fi ákìbò mú tó bá wọnú ibi tí wọ́n wà fàlátàkùn láhùnmá òfin nígbà tí ẹ̀ bàbá wọ́sọ tó dáa tán ó yàgbẹ́ sí wọn lá inú wọn tún dùn bí wọ́n bá múra tán wọ́n ti sàlùwàlá wọ́n fẹ́ kírun ó di yà ọ́tọ̀ sí alá wọn ò ní sọ́ndì wọ́n tún gbé ọmọ ara Ọlọ́run ní gbà wọ́n mi aláàtàkùnlá ọkà tí ẹ báyìí fàlátàkùn láhùnmá òfin ọ̀rọ̀ rẹ̀ kìí sún wọn a gbé ọmọ yà wọn a gbé ọ lẹ́sẹ̀ ẹnu wípé ìyá rẹ̀ láwọn fẹ́ wá lù ọ̀sẹ̀ kan lọ́dọ̀ rẹ̀ ló fi sọ pé mọ́mì ẹ jẹ́ bí ẹ̀rọ wá fún mi náà bóyá kẹ́ wá àbí kẹ́ má wá ṣùgbọ́n wọ́n yẹ ọjọ́ tí wọ́n lò lórí ìtàn wọn ẹ̀yìn ìyá rẹ̀ yẹn náà ní bẹ́ẹ̀dì rẹ̀ Qadira báyà kásọ̀ gírán gẹ́rọ mú Fátìmí. Qadira báyà kásọ̀ gírán gẹ́rọ mú Fátìmí. Ọlọ́dákun gbogbo àwátá lóbi láyé ọlọ́mọdé àkọsẹ̀ látara wọn. Àmín. Àfààní wàlúwàlídẹ̀ nífàlá. Wàlúwàlíhùmá abadan. Qadira báyà kásọ̀ gírán غير منفطمين قدر بياك صغيرا غير منفطمين والوالدين فلا تنهرهما أبدا ẹni tó rí ó jẹ́ kò bá má jẹ́ mùsùlùmí فلا تنهرهما أبدا àbá ní والوالدين فلا
تنهرهما أبدا májá gbé mọ́ wọn bó ti wí tí wọ́n rí wọ́n wí ìgbà mi ń bẹ ó rí miss call bí 30 lórí fóònù kó ní àà bá mi rẹ̀ kí ló dé ọba sáré lọ pè padà tí ò sí mo ní kí n sọ fún ọ náà ni kí ni àwọn ẹyẹ wọ́n mọ̀ yé sórí rúfù lè والوالدين فلا تنهرهما أبدا ó gbọ́dọ̀ sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tí wọ́n sọ kìí sọ̀rọ̀ فلا تنهرهما أبدا má jágbe mọ́ wọn فلا تنهرهما أبدا má náwọ́ sí wọn lójú báyìí فلا تنهرهما أبدا ọmọdé tí ń sọ níwájú bàbá tó bí pé dádì ẹ sá mọ̀ pé mi ní èso ọmọdé kí wá ní ọ́ فلا تنهرهما أبدا àgbà ní ọ́ níwájú ẹni tó bí ọ ni فلا تنهرهما أبدا ẹjá fẹ̀sìn kọ́ àwọn ọmọ wa ayé ti bàjẹ́ ọmọ sọ I'm not a kid daddy please don't be stubborn don't be stupid ìrìnṣọ́ ń bú mi ní mi ò bú yín sá bàbá tó bí ní sọ pé òun èso ọmọdé bàbá ẹwù ọlọ́gbọ́n àbọ́mọ̀ tí bàbá ń bá sọ̀rọ̀ pé wọ́n lóun mú gbó ó ní dájú òun òun gbó bóun bá ti ẹ̀mú gbó òun ògbó lọ́wọ́ bá bá anybody sí ẹ̀mọ̀ pé bàbá òun àti bàbá ló sọ̀rọ̀ sí mi owó ara wọn ló fi ń fagbó wọn ò dẹ̀ gbó lọ́wọ́ bá bá anybody bàbá tó bí ló ń bá wí yẹn والوالدين فلا تنهرهما أبدا قد ربياك صغيرا غير منفطم قد ربياك صغيرا غير منفطم قد طالما سهرت بالليل أعينهم قد طال عليك وعين الله لم تنمي تنم عليك وعين الله لم تنمي طالما سهرت àwọn ìyá wa káre قد طالما سهرت قد طالما سهرت طالما سهرت àwọn ìyá tí wọ́n bí wa wọn ò ní sùn tọ́mọ bá ń sunkún wọn ọmọ ò lè sọ̀rọ̀ pé tó ń sìn rẹ̀ wọ́n á fún nígbà wọ́n á fún láwo ọmọ ò ní dákẹ́ ìyá mi ò bà bú ẹkún قد طالما سهرت wọ́n bá ní kí ló ń sunkún fún ní ẹ̀bá ń wọ́ ọmọ ibi ìmọ̀ tó ṣe قد طالما سهرت ọlọ́pọ̀ ọgbà làwọn ìyàwó oṣù tilẹ̀ fi mọ́ قد طالما سهرت ọlọ́pọ̀ làwọn ìyàwó jáde inú ilé wọ́n ti dé ìtàkán tó mọ̀ páwọn òwò skẹ́ẹ̀tì قد طالما سهرت بالليل أعينهم àmọ́kọsẹ̀ látọ̀dọ̀ àwọn tí wọ́n bí ọ خوفا عليك وعين الله لم تنمي خوفا عليك وعين الله لم gbogbo تنمي táwọn òbí wa ní í ṣe náà lọ́lọ́run rí o ọlọ́run wá wo ohun tí wó fi san fún wọn bàbá tó bí ọ ó béèrè owó lọ́wọ́ ẹ onídádì ẹ jẹ́ sọ fún wáìfù mi náà pé ó wà nílẹ̀ ìyàwó wá sọ pé kí ni dádì fẹ́ fowó sí dádì wáìfù mi ní kílẹ̀ fẹ́ fowó sí bàbá mi nídìí owó ṣe rí tó fi ẹkẹ́ yóò béèrè náà nìyẹn o ṣe rí pé ẹ sọ pé nídìí náà báyìí irú tá ń sọ ẹ kìí ṣàwàdà ókúta ipò tọ́lọ ń fa àwọn tó bí wa sí ó wúwo ó lágbára ó bù áyà èyàn lè jẹ́ ní ọlọ́run kéèyàn ó farasin lọ́n kó dẹ̀ kọsẹ̀ látọ̀dọ̀ yóò jìyà rẹ̀ bó ṣe jẹ́ ní ọlọ́run tó yẹn èyí ibi tó ti fara pa lọ́dọ̀ òbí tó bí wọn yóò sì jìyà rẹ̀ jùrẹ́ìjì gbogbo alámọ̀tán rẹ̀ ẹni ọlọ́run ìwà máa lọ dá dúró síbi òkè kan yí máa sin lọ gbogbo ayé ló mọ̀ sẹ́ni ọlọ nínú ìyá rẹ̀ wá pé jọ́kan kò dáyẹ̀ lọ ń sin lọ ìyá rẹ̀ wá bínú sọ̀rọ̀ ìyá rẹ̀ ní àà sójú òní tí ọba yìí tó dámi lọ nítumọ̀ tó súnmọ́ kò bá pẹ́ arábìnrin aṣẹ́wó kan bẹ nínú ìlú bàbá darandaran kan bá fún lóyún nígbà wọn mú délé ọba láàfáà ló fún lóyún àfáà báwọn
kì í báyàn ṣe tẹ́lẹ̀ ó lóun náà ni o gbogbo èèyàn bá wá pé láàfà lè rí ó ṣe jẹ́wọ́ àwọn èèyàn ṣe bí ó rẹ́ lómi lẹ̀ ojú ti àfà àmì ìjẹ́ ni ọlọ́run nìkan ló kù tọ́lọ́run fi là ọwá ní ọ̀dá tóbìnrin bá bí oyún inú rẹ̀ ẹjá padà tún wá nígbà wá bí oyún inú rẹ̀ yẹn kalẹ̀ nígbà tó bí oyún inú rẹ̀ kalẹ̀ tán ọwá ní ìrẹ̀ ọlọ́run jọmọ yìí ò sọ̀rọ̀ nínú àwọn ọmọ kéékèèké tó sọ̀rọ̀ lórí ìtẹ́ ńlọmọ wá nínú tán ọmọ yẹn bá sọ̀rọ̀ pé àfá àkọ́ ló bí mi o bàbá adáran báyìí ló fún ya mi lóyún ọmọ yẹn sì dákẹ́ kò sọ̀rọ̀ mímọ̀ jùgbọ́n kí yẹn tó wáyé ojú ti àwọn òbí wa dọwọ́ wa bil walidayni ihsana wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana ma yablughanna 'indaka nínú kìráàmì imma yablughanni imma yablughanni indaka méjèèjì bí wọ́n bá dògbó sí ọ lọ́wọ́ ahaduhuma aw kilahuma àbí kí jẹ́ sáwọn méjèèjì àbọ́kànnù wọn ahaduhuma aw kilahuma àbáwọn méjèèjì ni wọ́n dàgbà sí ọ lọ́wọ́ fala taqul lahuma uffin má ṣe uff ọlọ́wọ́ bá lo gbólóhùn uff èyí ni ló kéré jù nínú ọ̀rọ̀ yẹpẹrẹ kíkẹ́ ọkàn ṣe wọ́n fala taqul lahuma ọlọ́ni má sọ bẹ́ẹ̀ sáwọn tó bí ọ sáyé wala tanharhuma tó bá ń bá wọn sọ̀rọ̀ má pariwo lé wọn lérí má jágbe mọ́ wọn tí wọ́n bá ń sọ̀rọ̀ tí ò bọ́ ọlá mú wa qul lahuma qawlan karima bí wọ́n bá wá ṣe tó kù díẹ̀ káàtó bọ́ bá fẹ́ tuntun wọn ṣe ọ̀rọ̀ àpọ́nlé qawlan karima wọ́n ń pèrún bàbá tó bí ọ ń tayò níwájú ta wájú mọ́sáàsì pa ìwọ̀kẹ̀ bàbá rẹ̀ mú ìwọ wá fẹ́ lọ kírun ọwá dúó àwọn ọmọ kí ó ná tẹ̀lé ọlẹ́yìn pẹ́ta sáwọn bá mi yí náà pẹ́ta bàbá sẹ́ẹ̀pẹ́ ẹ̀gbọ́kún wọ́n pẹ̀lú sẹ́wọ̀n pé tó sọ ní pé ṣe tí yí di àti bí yóò bá ní sẹ́ẹ̀pẹ́ ẹ̀gbọ́ pé wọ́n pèrò ní bàbá ìtumọ̀ ẹni pé bàbá sí etí yìí di ni yóò dáwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ ọ ti sọ nǹkan dáadáa lọ́fẹ́ sọ ṣùgbọ́n gbé kalẹ̀ wọn Ọlọ́run kọ́ wa lẹ́kọ̀ọ́ bá sì mọ́ báwọn òbí wa sọ̀rọ̀ àfá ó ti lọ ilé kéwú ń sọ̀rọ̀ yakayaka táwọn òbí wọn bí ọ èyí tó bá ṣe ni wípé bá mi abẹ́ ní kí n bá yín rọ mi ságè bàbá ń ti máa ń tọ́ sọ yóò ní àfá òde ọya bá ń ló gbàgbé wa in tó fẹ́ sọ ohun kò ti sọ náà ọlọ́wọ́ bá ní wà kó láwù máa qawlan karima wa qul lahuma qawlan karima àjàmá èmá ń bẹ níbi àwọn òbí tí wọ́n bí wa wọ́n bí ọ̀kanú àwọn àfá wa léèrè pọ́mọ tó bá máa lè yẹ́ bó ni ó ṣe ṣe àfá ni yóò ṣe sùn yóò wà máa ṣe wá sí fúnlẹ̀ máa mi ẹ̀dá ìtọ́lọ̀ ń sọ̀rẹ̀ ìtànàtà sọ̀rẹ̀ ìtọ́lọ̀ ń sọ̀rẹ̀ ṣùgbọ́n ìwọ ọ̀yẹ́ òṣì ìwọ ọ̀yẹ́ rádáradá adójú ti ní rárá wa qul lahuma qawlan karima ọlọ́wọ́ bá ní mo pa yín láṣẹ ọ̀rọ̀ àpọ́nlé èyíkéyìí nínú kọndíṣàn táwọn tó bí yín bá wà ọ̀rọ̀ àpọ́nlé ní kẹ́ fi mọ́ bá wọn sọ̀rọ̀ tẹ́ bá ń bá wọn sọ̀rọ̀ wa qul lahuma qawlan karima jàmáà gbogbo ẹ̀ tó bá wá bímọ téèyàn bá wá fi èyí tọ́mọ èèyàn pasán bóòlù èèyàn ṣe fẹ́ sinmi kò sí lè nínú western mentality ìbáwà náà kàwé kò sí ń bẹ̀ ẹ̀rọ mọ́ mi ti máa ń bá bá tó bí sọ̀rọ̀ báyìí wọ́n ni ẹ̀kùn lè mọ́rin yìí àpapàtọ́ mọ́ ń pè bàbá rẹ̀ pé popsi grandpa bàbá ẹ̀ ní ẹ̀ bàbá tó bí ní pè ń popsi grandpa dáadé ẹjọ́ orí ó pé o bàbá náà ìgbé yes you know wèrè méjì
ọlọ́run ọba ní ọ̀rọ̀ àpọ́nlé náà ní kẹ́ fi máa bá wọn tó bí yín sọ̀rọ̀ وقل لهما قولا كريما ọlọ́run tún wá tún tẹ̀síwájú ìgbà mí a máa bẹ èèyàn àti tóbi nínú ayé táwọn òbí èèyàn sì ń bẹ láyé wọn wá nílé pèèyàn ló kọ mọ́ àwọn náà bíyàn fá wọn wá nílé pè ọ́ ló kọ mọ́ ẹbá ń pè wọ́n ìwọ ni wọ́n bá lò wọn ò nílé pè ọ́ ló kọ mọ́ torí pọ́lọ́run ti ní kó tóbi nínú ayé ọlọ́run ní mọ́ ríra rẹ kó tóbi níwájú wọn o lè tóbi níta káwọn tó tóbi ọ ká máa gbé ọ tóbi tó bá ti dọ́dọ̀ àwọn òbí rẹ bó o ṣe rí ìta yẹn làwọn òbí rẹ náà fi máa wọ́ wọ́n máa gbé ọ tóbi tètè rẹra rẹ ńlẹ̀ jẹ́ ká mọ̀ pé mi jẹ́ kankan níwájú má sọ̀rọ̀ kó jẹ́ nǹkan má múra kó jẹ́ nǹkan má rìnrìn kó jẹ́ nǹkan má jókòó kó jẹ́ nǹkan tó bá ń bẹ wájú àwọn tó bí ọ ọlọ́ni wá fíláwó máa jáná ọdúnlìmínà rọ́hmà ọlọ́run bá ń bá wá sọ̀rọ̀ púpọ̀ ní Al-Qur'an ṣe mọ̀ pé yẹ kí lágbára ẹyẹ ìyẹ́ òun náà lágbára rẹ̀ tẹ́ bá fẹ́ fi àbùkù kẹ ẹyẹ rí ìyẹ́ rẹ̀ ẹ̀rì pa àwọn méjèèjì ọmọ bí ṣe nìsí wọ́n mọ̀ dúnmílé lórí ṣùgbọ́n ẹyẹ kó rí pẹ́ ń bọ̀ báyìí kò ní sá yọ́mọ̀ lórí torí pọ́kàn rẹ̀ balẹ̀ tó bá ti fọwọ́ lura báyìí ó ń lọ nìyẹn agbára rẹ̀ náà nìyẹ rẹ̀ yẹn lẹ́yẹ mí fi máa mú yẹn sí pẹ́jọ bí ìwọ ó lè mú bẹ̀ ó ti rò pé ó mú tán yọ́kàn lẹ́ ṣùgbọ́n tó bá fẹ́ fò tí yẹ ti rí àwọ́bà ọlọ́run wá ní gbogbo iye apá rẹ̀ kìnnáyàtán ọlọ́run pè níyẹ a jẹ́ pé gbogbo ń ta fi nítumọ̀ láyé tó wà lára wa táyé fi ń gbé wa tóbi tàbá ti dọ́dọ̀ àwọn òbí wa ká pa mọ́ bẹ́yẹ sí mọ́ pàyẹ rẹ̀ mọ́ òwe tọ́lọ̀ ń pa bẹ̀yẹ ọlọ́run waghfir lahuma janaha dhulli minar rahmah ọlọ́run ọba ní tó bá ń bẹ pẹ̀lú àwọn òbí rẹ̀ ìyẹ́ apá rẹ̀ yẹn rẹ̀ ńlẹ̀ ìyẹ́ yẹn ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo ohun tó fi níyì gbogbo ohun tó fi nítumọ̀ nínú ayé nímọ̀ ni lówó ni nípò ni lọ́lá ni àti rọ́mọ tí bàbá rẹ̀ ń bá sọ̀rọ̀ tó ní bàbá ọba mọ̀ ní mi bàbá nígbà èmi ni mo bí ọ ẹni bẹ́ẹ̀ ni ilẹ̀ bí mi ṣùgbọ́n mo jọba lé yín lórí bàbá ní ọdá kábíyèsí o ẹwọ̀n gan wàhíláwọ́ máa jáná ọdúnlìmínà ọmọ kan mú ànábì lọ mú bàbá rẹ̀ lọ́dọ̀ ànábì onírẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní bàbá mi ó lè ní ànábì ní kó ló ṣe ó ló jí owó ànábì ní ó jí owó rẹ̀ ó ní bẹ́ẹ̀ ànábì ní wọ́n mọ́wẹ̀ wá ànábì bá fàlẹ́ bàbá rẹ̀ lọ́wọ́ ànábì àti wọ́ àti gbogbo tó ní ẹni tó ní náà kò jí ó mú nǹkan rẹ̀ ní jíjí báwo ẹ wo ipò táwọn tó bí wá wà bàbá tó bí ọta ọkọ̀ rẹ̀ ọlọ́lé ọdún wọ́n wá dákan pì ọ̀lákùnrẹ́ ọ̀sáré wá pọ́ padà wá kó tó ní bàbá tó mọ́ ọmọ tí tọkọ nìkan ní òun fẹ́ràn ìmọ̀ bátà ó ní tọ́kọ́dà ẹ̀yìn náà lẹ́ni واغفر لهما جناح الذل من الرحمة واغفر لهما جناح الذل من الرحمة jàmáà gbọ́ tá ń gbọ́ nínú Kùránì ta wá ní nínú wa lórí ṣe ta ní nínú wa mo ń bi ọmọ kan léèrè onídádí wà láwọn ti pọ̀ kíníkà kó sẹ́ndì owó mọ́lókè mo níta lọ́ta ọjọ́ rẹ̀ yunifásitì ó ní bàbá yìí náà mo ní sírò owó láti primary school tó gbà lọ́wọ́ rẹ̀ tó fi jáde yunifásitì sótì tó iye tó ń bèèrè lọ́wọ́ rẹ̀ oníwà láìkọ̀ tó ààlé sàn rárá ò ní tí wọ́n ṣe ààlé sàn bàbá mi ń bẹ bọ́bá lówó lọ́wọ́ kò ní ìlera sọ gbogbo ìyá bá ti ń dọ́wẹ̀ ẹ̀dádì wọ́n ní a sanwó kan báyìí ọ̀yàpá wọ́n ní ká sanwó skúl ó tún gbà àwọn ẹgbẹ́ rẹ̀ wà mọ́ rẹ̀ gbogbo ń bẹ lọ́wọ́ rẹ̀ kò rásán gbogbo ní ó ṣe lásán òun wá ṣe bẹ́ẹ̀ bàbá yẹn ló wá pè wọ́n wá ní dáàdì sí ẹrówó tó ń bẹ lọ́wọ́ mi owó aṣọ ẹgbẹ́ ni alóde kan ní weekend ọlọ́mọ sì yọ wá lẹ́gbẹ́ ibi òkúrò mọ́ra tó bá di next week tó bá yọ àrùn ṣẹ́sì
ṣùgbọ́n nígbà tí òun ó sọ pé tó bá yọ ó sọ fẹ́ gbẹ́ pé ẹyọ mí lẹ́gbẹ́ ẹjẹ́ ìdọ́mà mi ló kọjọ́rọ̀ ọba ya kásọ̀ gẹ́rọ̀ gẹ́rọ̀ mú fàtímí ansàbò yìí sí wọn kọjọ́rọ̀ ọba ya kásọ̀ gẹ́rọ̀ mú fàtímí ọlọ́run ọba ni waghfir lahuma janaha dhulli minar rahma waghfir lahuma janaha dhulli minar rahma ọlọ́run ọba ní kan wá rẹ̀ iye apá rẹ̀ yẹn lẹ̀ tó bá déwájú wọn minar rahma pẹ̀lú àníyàn pé àníṣẹ́ mo fẹ́ kẹ́yìn jù bẹ́ẹ̀ ṣe kẹ́mi lọ nígbà kékeré wa qur rabbi irhamhuma kama rabbayani saghira ọlọ́ọ̀bá wa qur rabbi irhamhuma tí wọ́n bá ti wá jáde láyé gbogbo ìgbà tí wọ́n bẹ láyé bó ṣe rògbò fẹ́ ṣe oríṣẹ́ tó bẹ̀ sí wọn nígbà wá ti jáde láyé máa bẹ lọ́hùn pẹ̀lú omijé ọgọ́ ọbẹ̀ràmùmá méjèèjì wọ́n ti wà lọ́dọ̀ rẹ bá mi kẹ́ wọn ọgọ́ ọbẹ̀ràmùmá Rabbayani saghira kẹ́ wọn ju bí wọ́n ṣe kẹ́ mi gbà kékeré lọ máa tọrọ àdúrà bẹ́ẹ̀ fún wọn àbí wọ́n bá ń bẹ láyé gan bọ́ bá wò wọ́n sùsùsùn tágbà bá ti dé ọlọ́pàá sóbí mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mẹ́jẹ̀ orí dàmù wà qur rabbi irhamhuma tó nígbà tẹ́mi náà lè dárìn wọ́n ń gbé mi mọ́ra ní ọgọ́ ọbẹ̀ràmùmá in tí mo bá sọ ìyá mi nìkan ló gbọ́yé àwọn èèyàn yóò wọ́n ní kí ló yóò ọfẹ́ mú mi ní ó sì fẹ́ mú mi lóòtọ́ ó ti mà ọmọ ìfẹ́ mú mi ní ẹlòmí ní pé ìyá alámọ̀rí bóòlò sí ọmọ àwọn ní ìgbà táwọn ìyá yẹn náà dépò pé ìwọ nìkan ló gbédè wọn má jìnnà sí wọn nígbà náà wa qur rabbi irhamhuma kama rabbayani saghira wa qur rabbi irhamhuma kama rabbayani saghira ọlọ́run ọba tó máa ń wọ́kàn wá ní ẹ wo Qur'an ọlọ́run ti mọ̀ pé ibi ta bọ́rọ̀ dé ọkùnrin ti gbọgbẹ́ lómìnir bá ọmọ sí o àwọn tó bí mi ti lọ ìgbà kékeré ni mo wà tí wọ́n fi lọ fi ní nǹkan dé pé mo lè ṣe dáadáa sí wọn ẹlòmí àwọn òbí rẹ̀ méjèèjì ń bẹ láyé bó ṣe gbọ́rọ̀ inú ìsìn ẹ̀mí rẹ̀ ó bàjẹ́ ní ọlọ́run mi wá ní mọ̀ ṣe ká ní mo ní ni mo fẹ́ ṣe ẹwà wọ ọlọ́run ọba ní rabbukum a'lamu bima fi nufusikum rabbukum a'lamu bima fi nufusikum ọlọ́run ọba ní ọlọ́run ọba tó dá yín ó ti rọ́kàn kó wá yín bẹ̀ẹ́ ṣe jókòó yìí ẹwà al-Qur'an rabbukum a'lamu bima fi nufusikum rabbukum a'lamu bima fi nufusikum ọlọ́run ọba olóhun ti rí ọkàn kó wá ẹni tó ní tí ó ṣe ó mọ̀ ẹni tó fẹ́ ṣe ṣùgbọ́n kò ní ọlọ́run ọba ní mo ti rí ọkàn kó wá yín rabbukum a'lamu bima fi nufusikum rabbukum a'lamu bima fi nufusikum rabbukum a'lamu bima fi nufusikum in takunu salihin in takunu salihin fa innahu kana lil awwabina ghafura fa innahu kana lil awwabina ghafura rabbukum a'lamu bima fi nufusikum ọlọ́ni mo kú rọ́kàn kó wá rabbukum a'lamu bima fi nufusikum ẹni tó fẹ́ ṣe ṣùgbọ́n ìyàwó rẹ̀ òjò ṣe ọlọ́run rí rabbukum a'lamu bima fi nufusikum ẹni tó fẹ́ ṣe ṣùgbọ́n bí tó kira rẹ̀ há nínú ẹgbẹ́ tó wà májẹ̀mú ni pé kò gbọ́dọ̀ ṣàánú òbí ẹ̀ rabbukum a'lamu bima fi nufusikum ẹlòmíì nínú ẹ̀mí ẹ̀ ó fẹ́ tọ́jú ìyá ṣùgbọ́n àwọn àfà wọ́n rí na sí pé sàárà ṣe kò gbọ́dọ̀ yọjú sí ẹ rabbukum a'lamu bima fi nufusikum yóò wá máa pe nọ́mbà rẹ̀ yóò blọ́ọ̀kù nọ́mbà yẹ tó bá wá blọ́ọ̀kù nọ́mbà yẹ yẹn yóò wá máa sunkún rabbukum a'lamu bima fi nufusikum yóò ní mo sì fẹ́ yọjú sí ìyá mi yóò tún pe àfà ṣé mo lè lọ pínrín ò gbọ́dọ̀ lọ
Rabbukum a'lamu bima fi nufusikum. Ìjọ bá gbọ́ pé yáyẹ jáde láyé yóò ní àfá wọ́n lè yá mi jáde lẹ́gbẹ̀ẹ́ olùlọ báyìí. Rabbukum a'lamu bima fi nufusikum. Àwọn àfá báyẹn jìnnà sí wọn wọ́n fẹ́ bá ti yín jẹ́ ni. Rabbukum a'lamu bima fi nufusikum. Ọlọ́run bá ní mo rí ọkàn kó wá ẹni tó fẹ́ ṣe tí ò ní. Ṣùgbọ́n ẹlọ́mọ nǹkan kan dájú ṣíṣe sá dáadáa sáwọn òbí wa kí sówó nìkan làbí ṣe. Ẹlòmí bá àwọn ṣe bẹ̀rẹ̀ kò pè yẹ kó tí ẹ̀ pé lórí fún sàmàlẹ̀ mọ́ ní kíyìn ni o ìyá ni ó tún mọ́ pé ó ní mọ́mí ẹjọ́ mú bísì ẹjọ́ ẹmú ní ìpè ọ́nà ẹmọ́ èmi ní máa pè yé nígbà bá sì ráyè ọdá ọkàrí kó sí mọ́kọ̀sẹ̀ látara Rabbukum a'lamu bima fi nufusikum Rabbukum salihin in takunu salihin. Bọ́ bá ṣe pé lódodo lẹ jẹ́ ni ọlọ́ni tá ń sọ yìí ó yé yín ọlọ́ni mo rí yóò in takunu salihin. gbogbo ẹ̀yin tẹ́ lóbi méjèèjì sí nínú ilé ẹ padà sílé ẹ lọ tún àárín yín àtàwọn òbí yín ṣe in takunu salihin. bọ́ bá ṣe pé ní ire lẹ jẹ́ ara àwọn tó bí yín láti mà in takunu salihin. òbí ó sì ṣàdúà fọ́mọ nínú tó dájú jù òbí tó bí wa ní ó máa sọ pé Ọlọ́run dákun mẹ́jọ mẹ́yọ̀ ṣáájú bí i ṣáájú ẹ̀ ẹ̀tún pẹ́ nìkan títà kọ́ wá sọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ ẹjọ́ tó máa bí sàwàdà pé ta ní ọ̀kọ́ lọ́nà ìrìn àti ìyá ìwọ̀ ní ọkọ̀ lónìí pẹ̀pọ̀ ló sì jẹ́ ìyàwó àtọkọ pé sọ mọ̀ wípé ìyàwó ọ̀tọ̀kọ́ sẹ́mù kí bàbá ní kọ́kọ́ máa lọ báwo ló sì jẹ́ sí wọ́n lọ́nà àbíkọ́kọ́ máa sọ pé sọmọ̀ tí wọ́n bá kọ́kọ́ lọ èmi ni mo ń gbọ́ bùkátà lórí àwọn yóò bá lè wa ọ̀rọ̀ burúkú lẹ́ sọ lẹ́nu àmọ́ wọn tó bí wa wọ́n tún fowó àdúrà lẹ̀ pé Ọlọ́run dákun mọ́tò lódì èrún ní gbẹ̀yìn àkà dáwọn ọmọ yóò gbẹ̀yìn mi ẹwà àwọn òbí tábí wa wọ́n tún máa bẹ lọ́hun káwọn kú ṣáájú àwa ta ló tún lè ṣe bẹ́ẹ̀ fún wọn ṣé ìyàwó ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ àwọn ìyá tí wọ́n bí wa níjọ́ tí ìyàwó fẹ́fẹ́ bí wa nǹkan méjì ni wọ́n fi hàn láàrin ikú àti iye wọ́n ni ó kú kan yóò ní ẹ̀sìn ibi tó bá rí ó yá sí ẹjẹ́ ìbímọ̀ tábálẹ̀ èèyàn fẹ́ mí ẹlẹ́ káwà lè gbáyé àwọn ìyá wa ni ẹjá lọ wo Maryam tó bí Ànábì Ìsá ìgbà tí ń rọbí débi wípé ìnira dójú ẹ̀ ó ní ìrẹ́ Ọlọ́run ọba mitu qabila hadha wa kuntu nasiyan mansiya ya laytani mitu qabila hadha ya laytani mitu qabla hadha wa kuntu nasiyan mansiya ibi tó ti bẹ̀rẹ̀ gan àti tíjà al-mahal Ọlọ́run ọba ní ọmọ wa mú Maryam ní wọ́n ń dà Ọlọ́run wá ní kùlí washrabi waqarri àyíná kùlí washrabi waqarri àyíná. Ibi tí mo fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé ànábì Ọlọ́run ni Maryam fẹ́ bí orí nira débi kó wá sọ pé ya laytani ó ṣe o ya laytani mitu qabla hadha. ìyá Ọlọ́run kó sì ti pa mí kó tó dijọ́ nítorí pé ìnira yìí ká ní mo ti kú ní mi ò ní mà ya laytani mitu qabla hadha. ìyá Ọlọ́run bá èé ṣe tó ti pa mí ṣáájú ọjọ́ ní ìnira ń bẹ níbi bíbí ma wa kuntu nasiyan mansiya. ìgbàgbé káti mọ̀ pé Maryam ti kú ti pẹ́ ọ̀rọ̀ pé mo fẹ́ bímọ èmi ní mọ̀nira yìí ànábì Ọlọ́run ló fẹ́ bífà bó wá ní ìyá tí ẹ ìyá tèmi tí ìsànábì Ọlọ́run fẹ́ lórí wa ìyàwó rẹ̀ ń sọ pé ó ń ṣe kẹ́ ó ti kẹ́ra jù kọ kẹ́ra o bó ṣe rí náà ẹ wá wo àwọn bí wa obìnrin mi ọmọ sọ pé lílóyún ìkọ́ ni wàhálà ìjọ sọ̀kalẹ̀ náà nígbà lẹ́rù ìjọ sọ̀kalẹ̀ nígbà lẹ́rù obìnrin kan ń sọ fún mi nígbà tó ń lóyún tó ń fẹ́ bímọ
ó nígbà tó ń gbé tó dásìkò kan òun ò bá lè gbé mọ́ ó kàn ṣe pì òun ọmọ nǹkan kan mọ́ ó láti pa àwọn ẹ̀sán fọwọ́ gbà wọ́n sáà ń pè wọ́n pè ó ti dákú lọ ìgbà tó wọ́n lájú sí ọmọ jáde nígbà náà in tó ṣẹlẹ̀ láàrin ìgbà tó ń díjú yẹn tó mọ́ fi jáde ohun mọ́mọ́ tó bá ṣe kó ti yá ọlọ náà nù ọmọ jáde òun lọ́nà wàkún tó lọ́sí àwọn ìyá tó bí wa nìyẹn ìyá mi wá bímọ 2 lábẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bá nígbà 12 ó wá táwọn ìyá wa tí wọ́n ṣáájú ìyá mi ó máa sọ pé ìkúnlẹ̀ 15 ni 3 ló dúró ẹwọ́n ga ìkúnlẹ̀ 15 3 péré olóṣẹ́kù ṣe 3 tó kù yẹn náà ó wà yẹ́kẹ́ tó fojú ìyá yẹn gbolẹ̀ ìdí nìyẹn tọ́lọ́wọ́ bá fi ń kì wá ń lọ bọ́n bá fún ọ lépè yọmọ lànàbì fi kì wá ń lọ pé ẹ ṣọ́ra èpè òbí àmàmáyàn bọ́ jẹ́ ni ọlọ́run ọgbàládẹ́ ni ọlọ́run ṣùgbẹ́ pè yẹn náà ọ farakó ọlọ́run bá sọ pé rabbukum a'lamu bima fi nufusikum rabbukum a'lamu bima fi nufusikum ọlọ́run bá yín ó kúkú mọ̀ bọ́kàn kó wá yín ṣe rí in takunu salihin bọ́ bá ṣe pẹ́ ní ìrẹ̀lẹ̀ jẹ́ nítòótọ́ ọlọ́run mà fa innahu kana lil awwabina ghafura ọlọ́run bá yí gbogbo ẹnikẹ́ni tí bá máa darí ọ̀rọ̀ rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run pé tọ́ Ọlọ́run èmi náà fẹ́ ṣe kún mi lọ́wọ́ gbogbo ẹni tí bá máa darí ọ̀rọ̀ sọ́dọ̀ Ọlọ́run bá lọ́ni èmi náà forí jì wọ́n fa innahu kana lil awwabina ghafura jàmáà kó ṣe tó yìí gbogbo wa ti mọ bí tá ti farapa sísàkánì àwọn tí wọ́n bí wa àbáwọn tí wọ́n ń bẹ láyé àbáwọn tí wọ́n ti lọ kó wá náà ti mọ tó ti farapa pá mi ṣe tó mi ṣe bó ṣe yẹ kí n ṣe sísàkánì àwọn tí wọ́n bí mi ọlọ́run bá wá nípa innahu kana lil awwabina ghafura fa innahu kana lil awwabina ghafura ọlọ́run bá ní gbogbo àwọn tí bá máa túbá tọ́rọ̀ bá ti kà wọ́n lẹ́mìí tí wọ́n dá padà sọ́dọ̀ ọlọ́run ṣàánú ọlọ́run foríjì ọlọ́run wo foríjì wọn tán bá ti mọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ tán bá ti mọ ibi tí wọ́n kù sí ọlọ́run wo foríjì wọn fa innahu kana lil awwabina ghafura Muhammad sallallahu alaihi wasallam hadith afa Abu Hurairah Ànábì ní rọ́gìmà anf thumma rọ́gìmà anf thumma rọ́gìmà anf Ànábì ní akọ́lọ̀n kó dojú ti ẹni náà ọ̀sọ̀ bẹ́ẹ̀ lẹ́mẹ̀ta wọ́n ní tààlẹ̀ ní náà Ànábì ní rajulin adraka walidayhi ẹni tó bá wọn òbí ẹ̀ láyé ọ̀kanú wọn ahadihima aw kilahuma indal kibar ọba wọn ní ògbó wọ́n ti gbó wọ́n ti dàgbà Ọlọ́run ní kó bá wọn dàgbà sí ọ lọ́wọ́ ẹni yẹn látara àwọn òbí méjèèjì wà lámúyádú khulil janna òsìrísà àlìjánà ṣe Ànábì ní ti ẹ̀ta àṣẹ àwọn òbí wa méjèèjì yẹn lẹ̀kùn àlìjánà lọ́lọ́run sí kalẹ̀ fún yàn bẹ́yàn bá lóbi méjì láyé tó sì bá wọn láyé tí wọ́n sì dógbó sí ọ lọ́wọ́ ọ̀kanú àwọn sálà ọ̀kanú àwọn òbí rẹ̀ jáde láyé àfáyé bá ń sọ ẹkún yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́dẹ́ bí wípé àwọn yẹn nípa ìwúlọ́wọ́ adé ibẹ́ yìí náà àfáà lè máa ń sàwọ́ àsì fún wa pé kágbà fọ́lọ́ ó ní kìí ṣe kú bàbá àwọn ló ń pa lẹ́kùn ó ní tí ń pa lẹ́kùn ni wípé lẹ̀kùn méjì tó ní tó já sálì jẹ́ náà wọ́n ti tìkanú ẹ̀ ẹ̀ọ̀kan lókù ó ní tí ń pa lẹ́kùn ní pé nínú lẹ̀kùn méjì tó já sálì jẹ́ náà tó wọ́n ti máa ti bẹ̀wà lè jẹ́nà lójoojúmọ́ báyìí wọ́n ti tìkan ọ̀kan lókù pé tó ń pa lẹ́kùn ní ìyẹn túnmà ìgbó gbogbo ọwọ́ tọ́lọ́run bá nìkan wà ọ̀kanú wọn ni àbáwọn méjèèjì iṣẹ́ àlìjẹ́nà látara wọn iṣẹ́ àlìjẹ́nà ó ń bẹ lára wọn kéyàn ó gbìyànjú àti ṣe abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́run jẹ́ àríṣẹ́ àlìjẹ́nà sí látara wọn tó bí wa nínú téèyàn fi nípò tó ga níwájú ọlọ́run ọ̀kan kéyàn ṣe rásó gbé nínú tádó èèyàn fi máa gbà tọ́rọ̀ bá dójú ẹ̀ tán tíwájú ò ṣe lọ tẹ́yìn ò ṣe padà sí èyàn ó bẹ̀rẹ̀ lọ́pọ̀ ọlọ́run wọlá pé mo dá sáwọn tó bíbí ọlọ́run gbàdúrà àdúrà yóò gbà
mimma yutawassal bihi ila Allah birrul walidayn. Inshallah tó bá dọ̀la á sọ ìtàn arákùnrin kan Uwais bin Amir al-Qarni, kìí ṣe sàábé. Ànábì sì sọ àsọtẹ́lẹ̀ nípa ẹni wípé ẹ̀yin sàábé tẹ́ ẹ bá bá pàdé ẹni ó ṣàdúrà fún yín, kìí ṣe sàábé o. àfọwọ́ ọmọ rùwá ń rò pé táwà lẹ nínú oúnjẹ tó bá dọ̀la á sọ ìtàn yẹn débi pé gbà tí Umaru padà pàdé ẹ̀, Umaru ní bẹ́lọ̀ fún mi kọ́lọ̀ foríjì mi, ó sì tọrọ fún Umaru, kìí ṣe sàábé o. àwọn àfáà wá ṣèwádìí pé kí ní pípò ní kí ní ṣe, wọ́n ló níyà arúgbó tó máa ń ṣe dáadáa sí ààrẹ in tó fi rípò ní ẹ̀. Ànábì ti jáde láyé, Ànábì ò rí gan o, ṣùgbọ́n Ànábì sàsọtẹ́lẹ̀. gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ó tó kéèyàn fi gbapò wájú Ọlọ́run. èyàn àti ẹkù síbi kan níwájú Ọlọ́run, Ọlọ́run àfojú fò ó dá sáwọn òbí tó. gbogbo ìyẹn ń bẹ ńlẹ̀, o ò ṣe òkà kúsanrí lọ́n wákàkiri bẹ̀rẹ̀ mọ́dàrí kan lọ́n wákàkiri. àwọn tó bí ọ rí ṣíṣẹ́ àlìjẹ́nà látara wọn, sọ́ra rẹ̀ bí wòlíì Ọlọ́run látara àwọn tí wọ́n bí ọ. débi páwọn òbí yẹn gan ṣé débi pé kí wọ́n máa rò pé ṣé yìí ò tún wá pọ̀ báyìí, ó ní kò tí tó kankan, kò tí tó dẹ́sẹ̀ fún. gbogbo àwọn nǹkan wọ̀nyí jàmáà ẹ jẹ́ ká mójútó. tẹ́ bá ń wá gbígbà àdúà ẹ ṣe dáadáa sáwọn òbí tí wọ́n bí yín. láfà fi tẹnumọ́ fún wa pé wal-walidayni fala tẹ́ni àríwùmọ́ àbàdá kọ́dírọ̀ báyà kásọ̀gírọ̀ gọ́ìrọ̀ mú fàtìmí kọ́dírọ̀ báyà kásọ̀gírọ̀ gọ́ìrọ̀ mú fàtìmí kọ́dítọ́lámà sahirat fil-layli a'yunu kọ́dítọ́lámà sahirati bil-layli a'yunu قد طالما سهرت بالليل أعينهم خوفا عليك وعين الله لم تنمي خوفا عليك وعين الله لم تنمي خوفا عليك وعين الله لم تنمي خوفا عليك وعين الله لم تنمي. ẹlòmí ń bẹ ẹjọ́ tóbi rẹ̀ jáde láyé, ẹkún tó pọ̀ yẹn kìí ṣe pé ìyá yẹn kú, ṣùgbọ́n tí ń rò tí ń palẹ́kún pọ̀ pé só ti wá parí nìyẹn, òun oríṣẹ́ àlìjẹ́nà ṣe má. kò sí bí yẹn ní ṣe dàgbà tó bó ṣe darúgbó tó bó bá wọnú agboolé, bí ààrẹ bá ti lọ oníró jẹjẹ sùn. àárọ̀ ọjọ́ kẹta yẹn ọmọ ẹgbẹ́ agbọ́pọ̀ ẹdé lánàá ẹ̀lẹ́, kò sẹ́ni tí ó béèrè pé kí lọ jẹ lálẹ́. wal-walidayni fala, pàápàá jùlọ àwọn ẹ̀yà tí wọ́n bí wa, ìyàwó máa darúgbó lọ tán yẹnyẹn báyìí, ó sì tún gbà kí wọ́n jẹun kó mọ́ jẹun, kò séyín lẹ́nu ẹ̀ mọ́, ó sì gbà kí wọ́n máa jẹun kó mọ́ tún jẹun, kọ̀ wá nílé pé ọ ló kọ mọ́ àfàwà olóbí ọba yóò àmọ́ forúkọ ọmọ pé ọ yóò àmọ́ sọ pé ẹ̀yin náà mo fẹ́ rí láìláì. àwọn tí wọ́n bí wa ìyá wa, ìwọ náà wá ń gapá báyìí, ẹjá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. واخفض لهما جناح الذل من الرحمة. ọlọ́ni rẹ̀ ra rẹ̀ ń tí ìyá yẹn rí o jẹ́, kódà kó jẹ́ kèfèrí, ọlọ́ni rẹ̀ ra rẹ̀ ńlẹ̀ tó bá dọ́dọ̀ àwọn tí wọ́n bí ọ̀kan náà àwọn àfáà àwọn àgbà àfáà, wọ́n ní ìyá láyé. níjọ́ tí ìyá wọn wá kú, àwọn ọmọ kí ó bara jẹ́, wọ́n tún wá nínú àwọn ọmọ kí wọ́n ní táwọn ṣe bara jẹ́ tó náà inú àwọn tún dùn lábàlákà. kí lórí tínú yí fi dùn? wọ́n ní àwọn gbádùn kí ó báyìí. kí ló tẹ́ẹ̀bí sọ bẹ́ẹ̀ pé bá àfáà bá ń ká wọn kí ó gbèrò pọ̀ báyìí, ìyàwó wà lẹ́yìn gàgá báyìí, bẹ̀nìyàn wà bí a bá ti lè wúkọ́ kí ó parí náà ìrìntọ́ ìṣàlá tó bá di ọ̀la a máa tẹ̀síwájú. ó ti wọlé lọ báyà rẹ̀, ó tún lè dọ̀lá kọ́mọ́ tí ìbákẹ́ ó débì gẹ́gẹ́ ìrìntọ́ ìṣàlá tó bá tún di ọ̀túnlá kí wọ́n tẹ̀síwájú. ó wá ní àwọn tún dúpẹ́ èyí náà pé kí wọ́n mọ̀ fúlò ní sí pé yà ti lọ.
ẹwọ àwọn àfá Imam Ahmad ibn Hanbal alayhi rahmatullah Imam Ahmad wa Hanbal kò fẹ́yàwó wọ́n wá ń bilé rẹ̀ pé ṣe tó ní fẹ́yàwó ó ní ẹjẹ́ yà ní ọyọ̀ǹda wọ́n ní kí ló dé torí pé kò bá bàbá rẹ̀ láyé ìyá ìlọ́tọ̀ tó fi jẹ́ ìyá ìlọ́ wà lọ́kọ ó jókòó tí ọmọ ọwá ní tó ṣe fóun náà ẹkùn ló ṣe òun náà ti wà nípò ọkọ rẹ̀ òun lòun máa tọ́jú ẹ̀ báyìí òun ọ̀wá fẹ́ kóbi nǹkan kó máa báyà àwọn jowú rárá títí tí yóò fi yọ̀ǹda fún àgbàdí ayọ̀ǹda fún ni Imam Ahmad ibn Hanbal ló tó níyàwó ẹwà àwọn àfá pẹ̀lú ìyá tó bí wọn kí nìwọ́ kí mélòó ló ké tí bàbá rẹ̀ ò ní túmọ̀ àṣà táwọn èèyàn jẹ́ tó wá ń dálé níbi kẹ́lò ní gbà dádì wọn wọ náà bàbá wọn wọ náà kí ló ṣe wọ́n máa ń fàtẹ̀ ṣùgbà ní ọgbọ̀ náà kódà bàbá wọn wọ náà torí wọ́n máa ń fàrùgbà wọ́n wọ náà èyí ò ní ọgbọ̀ yẹ̀fà rẹ̀ wọ náà Ànábì Ibrahim alayhi salatu wa sallam ó tún tó ti pẹ́ lẹ́bọn bàbẹ́ ó tún bẹ̀ lọ́n tó bá sì lè bá ń foríjì bàbá ẹwọ bàbá Ànábì Ibrahim bàbá yìí ní ká sọ Ibrahim náà ká sún náà síbẹ̀síbẹ̀ àmá Ibrahim ti ń dọ́gbọ́n ẹbẹ̀ lọ́n tó bá sì lè bá ń foríjì kó tó di pọ́lọ̀ tó pé ààyè tọrọ àforíjì fún kèfèrí fẹ́lẹ́bọ̀ bàbá rẹ̀ ò ṣẹbọ akírun ni ó lè níbi tó kù sí gẹ́gẹ́ bí èèyàn má sọ pé yọ̀wọ̀ náà kọ́dà kó máa ṣiṣẹ́ ẹ̀nà túnmà bá bẹ̀ lọ́n bí bàbá mi ò túbà díyà mi ò túbà bọ́mọ rẹ̀ ṣe gúdọ̀ rí sáwọn tó bí nìyẹn àṣà burúkú ní kọ́mọ̀ máa sọ pé bàbá wọn wọ̀ náà àbíkọ́ sọ pé ẹjá tọrọ kọ́lọ̀ bá fún bàbá yín pé àánú ẹ lè tọrọ àdúrà mi àwọn dáàdì wọ́n ti wà nù náà wọ́n ń jóná lọ́wọ́ báyìí ọlọ́pọ̀ṣọ́ àánú ọmọ bẹ́ẹ̀ ọlọ́pọ̀ṣọ́ àánú wa so àwọn òbí tí wọ́n bí wá àlìjẹ́nà wa ni wọ́n bàbá ti síra pẹ̀lú pé asìnlọ́hun àpá nǹkan mí papọ̀ mọ́ èyí tó kù ní wà bí wà lè dẹ̀ ní ìhìsáànà àwọn méjèèjì tí wọ́n bí wá àwọn lókò àbí Ọlọ́run bá ń tóbi rẹ̀ Ọlọ́run má ṣe ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àwa tá ní wọn láyé yálà méjèèjì